gbẹ̀yìn tẹ́ ń gbọ́ mi a ò ní rọ̀ ká lè wà káyé ènìyàn ló yẹ ká. Ọlọ́ṣàánú Mustapha lọ ṣàánú mi wọ́n ti gbogbo sàkátì mi náà ṣàánú mi májọmọ mi kú àti Mustapha àti Ádámù Ọlọ́run ṣàánú mi má jẹ́ àfojúsùnkún ọmọ ṣàánú mi lọ́run kò ní ṣe agbára Ọlọ́run kò ní ṣe ìwọ Ọlọ́run ọba ìwọ ló ní gbogbo agbára ibi má jẹ́ ó bá ọmọ mi bíkíbi tó bá wà ibi má jẹ́ ó bá. ṣàánú mi ló ti sàkátì mi. Tani. Èmi Rúkà ni o. Ẹ káàárọ̀. Ṣé kò sí? Ìgbà tí mo jí tí mi ò rí ni mo ní pé kí n wá pè ní pé ìrìn àṣùbà àti tó wà. Mo bá mi ṣe omi sílẹ̀, mo ń bọ̀ wá kí. Mo ti bomi sínú àgé. Ó dà, mo ti bọ́ èmi náà ń bọ̀ nísìn. Yìí wá di kíjọ ó di kíjọ dùgbẹ́dùgbẹ́ mi lọ́kẹ́ tó bá wá jábọ́ ǹjẹ́ kò ní ta balẹ̀ ta kókó. Bí mo ṣe la ṣe lè mọ̀ pé mo dédé lára lásán. Òun náà mọ̀ pé tí bá ti la bẹ́yìn kò kí n tà sí kó dẹ̀ kí n yẹ nǹkan tí bá ti rí gbogbo náà ló máa ń ṣẹlẹ̀. Mo ṣe wá la yẹn pé àbúrò yìí pa olódì ẹ̀. Ó sọ pé báyìí. Àyà mi kàn já ni. Mo kàn pé àmọ́ gbọ́dọ̀ fi lọ́sọ̀ lórí ilé sùn. Wọ́n dẹ̀ ti sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí kú lé ò bá pa ni tó dé ò lè pa ni. Ṣòdè kúkú mọ̀ wípé ọ̀rẹ́ dání ò tó pọ́n ẹni abínibí ń dání. Ẹ̀kúlé náà dẹ̀ sọ̀pọ̀ tá wà. Wọ́n ní inú ilé gbogbo báyìí láṣẹ ní gbé. Ó ṣe sórí mo mọ̀ ẹ́ tó tó. Mo mọ̀ yí pé àsọ̀rọ̀ ṣe mí o kì í ṣe àsọ̀rọ̀ dànù. Sórí ìgbà míì irú àlàbà ẹ̀ pé ó ṣeé ṣe fẹ́lòmíì kó gbé àwọ̀ Ádámù kó dẹ̀ wá fẹ́ fi ṣe mí ní ṣùtà. Tó pé àbúrò tèmi tí mo ní ẹ̀ Ádámù náà kò lè ṣe mí bí kò lè ṣe mí ṣùtà. Torí mi ò lè ṣe bí mi ò lè ṣe ń kà. Ó dàbí pé lọ́mọ ìyá ẹ̀ kan sì ń ṣe fi sí ẹ̀. Màá gbọ́ mi ò sọ pálẹ̀ ọ̀kẹ́ ṣe. Ṣùgbọ́n nǹkan tí mo ń try láti sọ ní pé jágbà yìí pé ìran burúkú ní ṣètánì gbé wá sójú ọmọ yẹn. Èyí ṣe ni ìwọ náà bá ti sáré ṣàlùwàlá tó bá ti fa tẹ̀sùn báyìí tó bá ti fọ́ sórí awọ kò bẹ̀ sí ṣe prayer. Bẹ́ẹ̀ kò sí wàhálà fọkàn balẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí tí wọ́n sọ wípé ọ̀rẹ́ dání kò tó pọ̀? Wọ́n lẹ́ni tá abínibí ṣe kí ni? Bẹ́ẹ̀ni ẹni abínibí ń dání. So what happened to that one? Wọ́n lọ́mọ ìyá òun yá ọmọ bàbá ló máa ń bà. Yorùbá náà ló pò rẹ̀. Sórí Yorùbá máa ń fòwe dè wọ́n máa ń fòwe tu ni. Ṣé ti yẹ? Yóò fọkàn balẹ̀. O dẹ̀ yẹ ká wà nǹkan ṣe sí. Ní ìlú mọ̀ wípé kò ń ṣe kìíní kò ń ṣe kejì wà láti máa sọ fún ẹni lé. And this one is coming on them try láti máa ṣe báyìí nítorí pé ó jọ ọmọ yẹ. Àpòmá tó fi tọ́ àwọn onímọ̀ àwọlé aló àti agbára náà ṣùgbọ́n fọkàn balẹ̀ ọ̀gbọ̀nà. Ìrìn dáhùn bí màá ń pa mí. Mi ì máa ṣeré. Ìjọba bá mi yanjú oúnjẹ ìṣẹ́gbọ́n. Ṣùgbọ́n náà. Ọ̀rọ̀ tí mo bẹ sọ máa ṣe pàtàkì. Very very. I don't want to lose you. Ìyẹn ni wàhálà títí. Èmi náà dẹ̀ ní lose ẹ̀ lágbára náà. Mi ò ní fojú sunkún ọkọ. Èmi náà ní fojú sunkún ẹ̀. Ó ṣe. Jẹ́ kó látàdí ẹ̀. Adam, ṣe mí ní ṣùtà. èèyàn wọn láyé yóò ta lẹ́nu náà tó yẹ̀yàn ilé. Allahu Akbar. Allahu Akbar. Àìmí ti lọ.
ṣe wá kí n fún tí wọ́n kó fún Adam tó bá kí mi tán. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum. Àmì àlékún sára. Mo lérò pé bọ̀dá mi rẹ́yìn sí mi. Nǹkan tí wọ́n fi rẹ́yìn sí mi dà. Kí n kó wá, wọ́n rán mi sí ẹ. Lóòótọ́ ni wọ́n rán mi sí ẹ. Ṣùgbọ́n ṣọlélè tó wà lọ́wọ́ mi, bóyá kó wá lọ́ mi lọ́wọ́ gbà. Tó o bá lè lọ́ mi lọ́wọ́ gbà, bóyá kó fà mí láṣọ yá. Tàbí kó lọ́ aṣọ mọ́ mi lọ́rùn. Èyí tó bá lè ṣe tó bá tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ láti lè gbowó ọwọ́ mi. Torí bó ṣe rí àfi kó ya mi láṣọ lókun. Ẹ kú jímọ̀ yìí ni. Ẹ dákun bó lọ́rọ̀ àfáà Mustapha tí mo ní tọ́tọ́ bí kò máa rí mi. Mo kúkú pè mo pé ó lóun bọ̀ ni. Ẹ dákun ìjáfara léwu o ẹ sọ fún wọn láìpẹ́ láì jìnnà kódà nínú ọ̀sẹ̀ yìí ẹni kan máa rí mi o ó ṣe pàtàkì o. Mo ti sọ fún wa wá. Kò burú. Àáfàá ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ lọ sọ fẹ́ni tí ó mọ̀ pé ẹ̀san ń bẹ tó bá ṣe é ní nǹkan tí mo ń wò sí ni pé náà tí ojú ẹ ti rí ohun tó fẹ́ rí tára ẹ ti jẹ nǹkan tó fẹ́ jẹ tí o ti rí nǹkan tó ń wá tó kàn dé ti balẹ̀ síbẹ̀ ṣára ẹ ti wá wálẹ̀. Ara mi gbọ́dọ̀ máa wálẹ̀ kò sẹ́ni tó máa rí nǹkan tó dáa tí ó ní dùn. Ẹ̀gbọ́n mi ni kò mọ nǹkan tó tọ́. Ẹ̀gbọ́n mi fi góòdù sílé wọ́n wá fàdákà káàkiri. Ló ti yẹ ṣé o rí gbogbo iṣẹ́ tó yẹ kẹ́gbọ́n mi máa ṣe kí wọ́n jẹ́ kó máa múnú ẹ̀dùn lé lórí ìgbà tọ́lọ́wọ́n bò tí ní káwọn lè mọ ọpọlọ láti máa ṣe. Èmi á bá wọn ṣe kárakára máa ṣe lọ́sàn-án máa ṣe lóru àwọn náà gbaṣẹ́ lóko. Olùrànlọ́wọ́ màláìka olùrànlọ́wọ́. Kò já sí ká jáde fún oṣù 3-4 ká fi irú arẹwà obìnrin bíi tiẹ̀ sílẹ̀ sórí iṣẹ́ tá a bẹ̀rẹ̀ lágbára la máa ṣe dọjọ́ alẹ́ yìí. Another problem tí mo lò kàn ní wípé láwọn tá a ti jọ bẹ̀rẹ̀ báyìí èmi ti gbádùn ẹ̀kọ́ ṣọ́mù ìyá ti jẹ́ mí gan way back lórí kókó lọ lóṣù 7 oṣù 6 èyí tó máa ń dùn mí ju yìí pé tó bá ti ń bọ̀ nílé kí mi tún di pé ìyàtọ̀ kan mi jọ máa wà á dẹ̀ tún máa sọ fún mi immediately pé òun tún láti lọ èmi ò dẹ̀ ṣègi nígbà tó bá ṣe kankan lórí pé o get to know about us which tẹ́mi ò dẹ̀ fẹ́ lose kí la fi ṣe sí báyìí. Ó jẹ́ kí n sọ kankan fún ẹ sórí ìwọ̀nba yìí tí mo ṣe mo gbádùn ẹ̀ kárakára ọ̀rọ̀ mi ti wá dàgẹ́ ni gẹ́gẹ́ bí ẹni tó wà lókè àràfà òkè àràfà tèmi wù yìí kò sẹ́ni bọ̀ yìí tó tún lè lé mi kó ń bẹ́ẹ̀ mọ́ mo gbádùn ẹ̀ gan ṣọwárí ti bọ̀dá mi nǹkan kékeré ni lóòótọ́ la jọjọ́ mọ̀ ọ̀yà àwọn kan dẹ̀ máa ń dáṣà pé ẹyin kan fi hàn kan ṣùgbọ́n níbi tí ìfẹ́ bá wà tó dẹ̀ rí nǹkan tó fẹ́ tẹ́yìn méjì bá jọ pín ẹyin jẹ́ kó léwọ̀ sórí ti bọ̀dá mi ó kéré gan nínú iṣẹ́ Ọlọ́run èmi àdá mo mọ nǹkan tí màá ṣe sí. Auzubillahi minash shaitanir rajim. Auzubillahi minash shaitanir rajim. Irú aláwọ̀ lè. Mama ṣọ́
listen there. Listen to me and listen good. Oh, ní ṣe nǹkan tó wù ẹ́ nínú ilé mi. Nǹkan tó wù mí ó ló máa ṣe nínú ilé. Torí pé ọkọ ni mí, mo dẹ̀ ṣe ojúṣe mi lé lórí gẹ́gẹ́ bí ó ṣe kí n ṣe. And Islam sọ fún wa wípé gbogbo nǹkan tí ó bá lẹ́tọ̀ọ́ fún ọkọ láti fi kẹ́ ìyàwó ẹ̀ ó ní kó máa ṣe fún. You won't stand there and tell me you will do what you like to do. It is not about I will do what I will do. Kí ló dé? Ṣé fẹ́ pa mí ni? Mi ò lè ṣe oúnjẹ fún mi ò lè ṣe oúnjẹ fún náà ni. Ṣé ọjọ́ àrògbó? Kí ló dé òun náà lè bọ́ sí kíchìn kó dáná fúnra rẹ̀? Ṣé kí n lọ kú torí pé ọmọ àgbàlagbà bẹ́ẹ̀ fẹ́ jẹun ni? Kí ló dé orí ẹ̀mí? O ò lè sọ fún mi pé kí n máa ṣe oúnjẹ fẹ́ni tó ti dàgbà. Kó lọ bọ́ sí kíchìn kó dáná náà. Kí ló dé máa para mi torí tiẹ̀? Yóò kó ṣàrò jẹ́ nìkan náà. Òun bá búrò mi yóò dì nínú ilé, ò ní ṣe anything. Ní kí dàrọ́ bó? Wàá dáná jẹ nínú ilé, wàá dáná jẹ èmi àtẹ, wàá yọ àbúrò mi kúrò bẹ́ẹ̀. Dúró tó bá gbé àbúrò tiẹ̀ ló bá wà nínú ilé. Ṣé èmi ò ní ṣe ojúṣe mi lórí ẹ̀ ni? Tó wá mú àbúrò tèmi ó yọ sílẹ̀, ó sọ pé ò ní dáná oúnjẹ fún torí kíni. Ṣé ìwọ kì í dáná fún mi tó bá rẹ̀ mí gbà? Ìwọ lè dáná fún mi. Mo lè ṣe bẹ́ẹ̀, bọ́tẹ́ ìbá máa dáná sí i, inú èèyàn mẹ́ta ni máa dá. Tara ẹ bá dẹ̀ tó ti yá tó bá tún fẹ́ dáná, inú èèyàn mẹ́ta náà kí òun náà dá. ọ̀rẹ́ mi kí ló dé kó yẹ kí n lè máa bá ìyàwó ìjà torí tèmi. Listen, kí ni tẹ kí ló kẹ́ nínú ọ̀rọ̀ mi àti àwọn mi kí ló kẹ́. tó bá ti jẹ́ pé lórí tó ń jẹ ni ṣé mo ti jáde mo ti lọ ra oúnjẹ yẹn so ẹni ìdá tí máa bá wọn jẹ Islam ò tọ́ lórí tí irú nǹkan tẹ̀ ń ṣe. No, mi ò sọ pé bóyá ọ̀rọ̀ ìwọ ló ń dájà lábí ọkọ ló ń dájà sílẹ̀. Nǹkan tí mò ń sọ ni pé nǹkan tí ó bá wù mí ló yẹ kí ìyàwó mi máa ṣe ní under roof. My friend, step out of this. Please, just go. Hey, keep out of this. Èmi expect pé kò sọ fún bí kókó bá sí kíchìn kò máa dáná fúnra rẹ̀ because mi ò ní gbogbo táìmù yẹn mọ́. Àwọn ọ̀rọ̀ pé wọ́n yọjú yẹn kò kọ́ ẹni tó bá wù mí ni màá bá sọ̀rọ̀. Kò mí kí n bá sọ̀rọ̀ ní àtò I should force myself to talk nítorí pé jábùrọ̀. Listen, Adia, jẹ́ kí n sọ fún ẹ. Ọ̀rọ̀ àbúrò mi kọ́ ló fún àwọn àlàkọ́ yìí o. No, nǹkan tí mo bá fẹ́ ni kó bá mi fẹ́ o. Wọ́n máa dáná oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta. Tó bá dẹ̀ ti mọ̀ pé o ní dáná oúnjẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbẹ̀ má dáná oúnjẹ mi náà. Ṣé máa ní kí n má ṣe? Of course. Kí n má ṣe oúnjẹ fọ́kọ mi? Ojúṣe ẹ̀kọ́ ni láti oúnjẹ nulẹ̀. Nítorí kí ni ọjọ́ kókó Ẹ bá ṣe oúnjẹ fún mi mọ́. Every you should go and get married. I will be fine. I will be fine. Yes. Adam, etí mi ò di ojú mi ò dé fọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó mi pátápátá ni mo rí nínú ilé ṣùgbọ́n ṣọmọ pé mùsùlùmí ni ṣe báyìí torí ògbódò báyàwó mi jà ìwọ náà lẹ́yìn kẹ́kọ̀ọ́ fọkàn balẹ̀ tó bá dé ojú báyìí ó máa rí mu ẹ̀kọ́ tí wọn náà máa fi gbéyàwó wọlé tó máa fi ṣọpọ́lé lórí mo ló ń kọ́ díẹ̀díẹ̀ látọ̀dọ̀ mi just be a man ṣe ti bọ́ mi. Okay. Lọ́wọ́n adé ṣan mi padà láyọ̀ tàlàfíà. Darling, báwo ló tún ṣe ń ṣe ojú yìí? Má ṣojú báyìí. Ṣé o mọ bí mo ṣe ń feel mi? You're going again. Wà á tún lọ ọlọ́run ló mọjọ́ tó máa dé. You don't feel the way I feel. Or bóyá o mọ the way I feel. Mo wà too lonely. It is bad for a woman to be alone for too long. Kódà. Darling, I feel the way you feel. You tún sọ̀rọ̀ báyìí. See, but ó mọ̀ pé kò ń ṣe pé o ṣe fẹ́ mi. O ṣe fẹ́ mi lánàá. Marriage wa ó ti mature. Ó yẹ kó ti kọjá gbogbo level tó ṣe tó ń gbé lọ yìí. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe kò ń ṣe pé ńgbà tí mo fẹ́ ẹ ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe. Mo ti ń ṣe kí n tó gbé ẹ sílẹ̀ mi. What a final monkano Aliyah. Ó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà ẹ̀ wá ń gbà, ìgbéga ẹ̀ wá ń dé bá mi. Mo di supervisor. Kí ni mo fẹ́ ṣe? Ó túmọ̀ sí pé gbogbo iṣẹ́ tó máa fẹ́ ṣe ní site ni o, off site ni o. I just have to be there. Jọ̀ọ́, àdúrà náà ló gbà. Má tó jẹ́ àfi àgbọ̀pọ̀ lọ́hùn ní wèrè jọ. Okay? But you know one thing? This time around, I won't spend more than just 2 weeks. 2 weeks? Ṣé o tún ní sí around for my birthday? Ọjọ́ bí mi ò tún ní sílé. Darling, àti fọgbọ́n sọ yẹn àti ra fi sílẹ̀. Mi ò ní lè mẹ́ẹ̀kẹ́. Ó dẹ̀ mọ̀ pé every blessed day báyìí òun lọ́jọ́ bí ẹ lọ́dọ̀ mi. Kò ń ṣe pé bóyá 27th nìkan. Fi 27th ilé fi sílẹ̀ má wọrí. Jẹ́ kó lọ bẹ́ẹ̀. Mo lè promise ẹ pé tí mo bá ti padà dé, I will make it up, okay? Jọ̀ọ́. Jẹ́ n tètè máa lọ.
Oh, thank you, darling. Second phone. You won it. You won it. What you posting, Lori? Eh? I love this woman. Wallahi ta'ala. Yes. Bọ̀dá mi, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ṣé wọ́n pé ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé tó bá kú omi ẹ̀rọ tó kẹgbẹ́ igi á máa bági sọ̀rọ̀ láàjì. Pàápàá mi. Àmì rẹ̀ bọ̀ mi. Ṣé ní gbogbo ọ̀rọ̀ tí òun pẹ̀lú ìyàwó yín sọ látẹ̀kọ́ yẹn gbogbo ẹ̀ pátá ni mo gbọ́. Bọ̀dá mi, Al-Qur'ani yé yín kọjá gbogbo nǹkan tá à ń sọ yìí. Ẹgbọ́n tí lágbára sọ pé mọ́nà arọ́fàkì mọ́tàtàmù yóò tí yẹn lè wá ká. Ẹni tó bá mọ yóò bì ó máa ń jáwé bò lórí yẹn. Ẹ gbìyànjú láti tẹ́ ìyàwó yín lọ́rùn. Ṣé wàá rí 27th ọjọ́ birthday ìyàwó yín ó máa wọ mi kẹwàálẹ̀. Máa ṣe bó ṣe sọ. Ṣorí gbogbo ilé tí mo ṣe fún mẹ́ mò ń tàn jẹ ni. Ṣùgbọ́n mo kàn ní kí wọ́n ṣe láṣìírí fún mi. Mi ò fẹ́ kó mọ̀. Kàn pé surprise nígbà mi ó máa ń jẹ́ obìnrin. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ tọ́jú obìnrin. Mi ò fẹ́ kó mọ̀ ìgbé mo bọ̀. Má kàn yọ sí lójijì. Ó dẹ̀ jẹ́rìí. Mo trust you. Obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi èmi náà gbọ́dọ̀ mọ̀ pé mo gbé òun báyìí bí ẹyin ni. Ṣé mo wá fi ṣe tán? Inú wa dùn fún kẹ̀kẹ́ sọ yìí. Ọlọ́run aṣọ ilé aṣọ yìí. Àmín. Ọ̀dà rẹ̀. Ní o ṣe wàhálà. Ọ̀rọ̀ mi má gbàgbé ti bí yẹn. Mo ti gbọ́. Tọ́jú ìyàwó mi o. Tọ́jú ìyàwó mi o. A ní padà rẹ̀ lágbára lọ. Àmín ṣáà. Ọlọ́run láàrin ọdún yá fún ọlọ́run sẹ́yìn. Orí yeye ní gbogbo ọ̀. Orí yeye ní gbogbo ọ̀. A padà rẹ̀ lágbára lọ. Inshallah. Àìní sí wà lágbára lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́lé. Báwo ni rọ̀? Kálé wà káyé. Ènìyàn ló yẹ ká sá fún. Inú ènìyàn jíjọ mú lọ, mo bẹ̀rù èèyàn. Ẹ̀kan gbálẹ̀kùn ṣábí pé. Ẹ ká sàn mọ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ sàn mọ́. Tálẹ̀ bẹ̀rẹ̀. Ọmọbìnrin fẹ́ sí mi. Yà sí yín nínú ilé yìí. Ta ni? Adam ló pe ló fẹ́ rí sí. Ó ṣìnàwọ́ bí ni. Adam ní fi así títí ẹ̀. Adam lẹ wá béèrè. Lédi dédédédé ń bì báyìí. Nínú ilé ọkọ ti tèmi. Dúnà ṣé bẹ́ẹ̀ ṣe máa ń kẹ́sẹ̀ wèrè léwèrè lélẹ̀. Tẹ máa ń kóṣì lóṣì. Tẹ máa ń wá sínú ilé mi nígbà tí mi bá sílé. Tẹ máa lọ́wọ́ aṣọkọ àti ìyàwó ara yín in my husband's house. Torí tá a bá wí sí wá ní tiwa tún pọ̀ jù. Àbí torí ẹ̀ náà ló ṣe wá aṣọ tó lu o. Toro gbé aṣọ tó lu òwò sí ó ṣe kúkú rí òwò. Toro gbé pínkì lé ó wọ bàtà pínkì ó tá pẹ́ǹtì where is your pink bag? Náà kí n lè bá àmọ̀ pọ́nrọ́ ẹ̀mú ni òtò rẹ̀ inú ẹ̀ náà tún pink nítorí pé ó fẹ́ wá wo stupid Adam. Orí burúkú àtòjì tẹ máa ń ṣẹlẹ̀ tí mi bá sílẹ̀ wo bíbá yìí dáadáa ṣòní tó tí mo bá tún rí ìpọ̀ nípọ̀ gbá àwọn ìyá aláya tó bí ẹ nínú ilé yìí ọlọ́mọ ayẹ kílẹ̀ gẹ̀ẹ́dù ẹ lọ otherwise kan tí máa ṣe fún ẹ you won't like it so you now get out. Ẹ kó ní burúkú bàtà kọ́ ṣe bá síta jáde ó lọ sí jáde ilé ọkọ ẹ ló yẹ kó pe ọmọ àlè wá sílé fi àṣì o àwọn wèrè kà kọ́mpìnì ìlú rẹ̀. Zainab kó tó gbogbo ilé yìí náà wọ́n wá ti gba tí mo ti ń pè é ó dẹ̀ ń lọ ó tiẹ̀ ṣe bí ẹni tó ẹ kó gbọ́ nǹkan tí mò ń wí ó mọ̀ pé mi ò lè jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó ṣẹlẹ̀ sí ẹ ó kọ̀ wáyé bẹ́ẹ̀ ni kò jẹ́ kó take it to this extent. Báwo ni mo ṣe máa dá ẹ lóhùn? No, sábà báwo ni mo ṣe máa dá ẹ lóhùn? Wo bí màá ṣe sọ̀rọ̀ sí mi náà? Àti wọ́n ẹ̀ṣẹ̀ ń rí mi nínú bíbá ẹni. Mo dẹ̀ wá ṣọ́ wípé gbogbo nǹkan tí wọ́n máa yẹn sọ òun lòún gbọ́. Kí ló rẹ̀ fa gbogbo nonsense yẹn? Zainab, whenever might have been the bone of contention, kò jẹ́ kó tó extent pé mo wá ń pè é ò dá mi lóhùn. You know I love you. Kò dẹ̀ sí bí wàá ṣe máa ṣe bó ṣe ń ṣe yẹn tínú mi máa dùn. Kò yẹ kó tó bẹ́ẹ̀. Ó sọ pé kò yẹ kó tó bẹ́ẹ̀. Títí ẹni mo rò. Bìkan tó bá yẹ pé kò ń ṣe títí ẹni mo rò. Obìnrin ẹgbẹ́ mi á máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Mi ní mọ̀ nǹkan tí màá ti ṣe fún. You know me now. Títí ẹni mo rò ni mo ṣe cool down bí eléyìí. Okay Zainab, o mọ̀ kan tó máa ṣẹlẹ̀ ń sìn. Ó ní ibà kan tó wà ní ẹgbẹ̀lẹ̀ wa mi báyìí.
jáde lọ so a lè kó sọ níta you know I love you. Let's make it. Sorry. Let's go. Hello, ẹ̀gbọ́n ẹ̀. Adam Bowen. Guess what? Mo ní kí n sọ fún ẹ pé mo ti fẹ́ délé. Irọ́ ni o. Ẹ ti wà ahead. Yes, mo ti fẹ́ délé. I'm glad to hear this. Yeah. I'm glad too, you know. Inú mi dùn gan. Wípé mo ti ẹ̀kọ́ bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tẹ̀ lọ́rọ̀ mi. Yeah, well, it's fine. O lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́. Ìgbọ́dọ̀ mọ̀ pé inú ìyàwó mi máa dùn láti rí mi gan. Ok, ẹyin kan tó ṣẹlẹ̀ ní pé mi náà sí léèsì but màá bá yín lé lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀. Okay, o ṣe ẹ̀ràn alright, wàá bá mi tó bá ti dé. That is my big brother. Alright, later. See you soon. Keep it secret, okay? So listen, ọ̀gá mi náà kò dẹ̀ sí nǹkan méjì tí wọ́n fi wálé tó ju birthday ìyàwó wọn lọ. Wá sọ fún mi, irú ìyàwó bẹ́ẹ̀ kí nǹkan tí ẹ ṣe surprise package fún ọ. Ìdí nìyẹn mo fi rò pé jẹ́ mu wá sí mi wá gẹ́gẹ́ bí obìnrin láti lè select nǹkan tí mo lò fún wọn kọ́ máa appreciate. Adam, wọ́n ṣoògùn àpè fún ẹ o ní òjẹ́ ǹjẹ́ ìwọ ti kú ná ìwọ tó mú mi wá síbí báyìí kí wọ́n á pick nǹkan fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó mọ̀ pé ó máa láìkẹ́ ẹ̀ ni bọ̀bàdé àtàbáwọ̀ obìnrin tí bá pick anything fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tí kò bá láìkẹ́ àjẹkù ní bá. That's my angel. Èmi náà ti mọ̀ pé o ò lè mú òfin ìdí nìyẹn tí mo jẹ́ àṣàjù ọ̀gá. Bọ́lá mi, ha! Ta ló wà nílẹ̀? Bọ́lá mi, ha! Morúgo, bọ́lá mi ẹ̀dìdí lẹ̀. Bọ́lá mi ẹ̀dìdí, ah! Bíbí náà ṣe bá múlẹ̀ nìyẹn. Kí ló ṣe? Kí ló ṣe fún? Mo ṣe wọlé sí tí mo yẹ bá ọ̀rẹ́. Ìgbà olólè. Ọkọ mi, kí ló ṣe? Bọ́lá mi, ha! Yé! Báwo ló ṣe ṣe? Mi ò mọ̀ sí èmi náà wọlé sí ni. Mo kú. Ṣé ìwọ ló pa? O ti pọkọ mi. Báwọn bíi ti báwo? O ti pọkọ mi. Mo ṣe bá wọn lè ní. Ìwọ lọ́rọ̀ ló pa. Kí ló ṣe fún ìwọ ló pa? Kí ló ṣe fún wa? Mo dárò. Bébí náà ṣe bá wọn mo wọlé sí ni mo bá wọn báyìí. Ó yé mi náà lẹ́nu pé kí ló ṣẹlẹ̀. Mo dárò. Mo kú. Kí ló fẹ́ ṣe? Mo máa pọlọ́pàá ni o. Fún kí ni? Mo máa pọlọ́pàá ni o. Wípé kí ni? Pé kí ló ṣẹlẹ̀? Ọwọ́ ló bá ní. Lẹ́mi mo pa àwọn bọ̀dá mi. Kébì mo pa wọ́n ni. Láti wúlò ọ̀gá mi kúrò ọ̀gá yẹn jẹ́. Wàhálà wà o, wàhálà gidigidi ló wà. Báwo ló ṣe máa jẹ́ kókó òkú ẹgbẹ́ wọn lọ́wọ́? O tún wá dúró sí sport yẹn o tún kúrò ń bẹ̀. Ṣéjọ́ mi, ṣé bí mo kàn wọlé ni mo bá òkú ẹ̀gbọ́n mi nulẹ̀. Níbi tí mo máa gbé ẹ̀gbọ́n mi báyìí ìyàwó bọ̀dá mi wọlé. The next thing yẹn kò ń fẹ́ pọ̀lọ́pọ̀. Gbogbo àlàyé tí mo ṣe kò dúró láti fẹ́ gbọ́ rárá. Ìyẹn ló yẹ kí n fẹ́rẹ́ gan. Tó bá tún wá jẹ́ wípé a ní èèyàn kan àbí méjì tó lè dúró àṣẹlẹ́rìí fún ẹ. That would be better, but now mo ṣọ́ pé wọ́n máa ti pọlọ́pàá báyìí. Ó ti pọlọ́pàá kí tó kú òun lé fúnra mi. Ó ti pọlọ́pàá kò dé sí nǹkan tó fà ní pé ọlá pé kó ìràpọ̀ tó wà láàrin wa ò dáa. Kò nífẹ̀ẹ́ mi látànà títí dè ní òun ló fà tó fi ṣe gbogbo tó ṣe yẹn. Kò dé sóbò tí mo fẹ́ dá àbí kí n yára tètè sápò ń bẹ̀. Because wọ́n ní orí yẹn ní mo gun àìṣẹ́ ló pọ̀ kó má di pé àwọn ọlọ́pàá máa mú mi. Zainab mo mọ̀ pé agbófinró ni ẹ́. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí? Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí tí mo fi ní jẹ̀yà oníyàbá yìí? Please, I don't know, I'm even convinced. Zainab, jọ má convince. Ó gbọ́dọ̀ mọ kí nǹkan tá a máa ṣe má wà convince jọ. Jọ Zainab yóò mi kò lu wàhálà ìjọ́jú rẹ̀ lọ. Let me think. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawmun lahu Ọlọ́run sí ẹ̀. Kí ló dé tí irú àdánwò yìí wá ṣẹlẹ̀ sí mi báyà? Morúkọ Zainab ṣé wàhálà ò ti wà báyìí? Wàhálà gidi. Nígbà tí ẹ wọlé àbí nígbà tí ẹ rí ọkọ yín position wo ló wà? Ọkọ mi láì gbà báyìí gbogbo orí síbi bẹ̀rẹ̀ lórí ẹ̀ wá. Síbi sí orí ẹ̀chẹ́ yìí
orí chair ìgbọ̀ngàn ọkùnrin gbé ló láì orí sí báyìí so mo wá rí tó ń wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí mo wá sọ pé mo máa pọ ọlọ́pàá torí pé mo yọ fóònù lóòótọ́ mo fẹ́ pọ ọlọ́pàá bó ṣe sá lọ nìyẹn. mo ti fẹ́ pé ọlọ́pàá ló sá lọ Adams. olórí burúkú lọ̀gbẹ́ni Adams ni o ẹni láti wárí gidi ni kò bá sá sínú ihò ilẹ̀ ẹni láti wárí torí pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láláì jìyà iṣẹ́ o. ẹ wo ọ̀gá ọlọ́pàá ẹni láti mọ ọmọ yẹn ni mo ti dé ibẹ̀ rí lọ́jọ́ kan mo ṣe mú kó tó pa wọ́n lẹ́ni pọ́ ó lóun fẹ́ gún akọ ó lóun máa gún àǹtí mi pa ni àtọkọ wọn kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe fẹ́ jogun lé kò dẹ̀ lè wọ́ọ̀d. all right madam ẹni gbogbo ọ̀rọ̀ ìṣojú yín. ọ̀gá ọlọ́pàá kò ń ṣe yẹn o eléyìí tí mo sọ ni pé ìtò ti ṣẹlẹ̀ tipẹ́ tí mo dé bá tó ṣojú mi báyìí. all right mo dúpẹ́ lọ́wọ́ yín madam ṣùgbọ́n tí a bá pè yín nígbà mìíràn ṣe lè wá ẹ lè jẹ́ wa nípè. why not máa wà sọ sẹ́nu mi kí ló dé. all right ma appreciate effort yín tí ẹ bá lè wá tí a bá pè yín tí ẹ ò lè jẹ́ wa ní ìpè. yes sir. God bless you. amen. ìyá wa a rí one or two things tí a fẹ́ tó dẹ̀ lè ran investigation ní ọwọ́ ṣóyè yín mà so mo dẹ̀ fẹ́ aṣọ yín kankan the Nigeria Police Force will fetch out the killer of your husband as soon as possible. Kẹ́yìn náà fi àdúrà tiwa ní ọwọ́ ẹ ṣe gan madam. ẹ wo ọ̀gá ọlọ́pàá mo fẹ́ kẹ́ bá mi tú kíní ìdílé mi mo fẹ́ kẹ́ bá mi wá Adam gbogbo tó tọ́ sí ní ìyà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kẹ́lẹ́ ṣe èlò láì jìyà mo fọ́ Ọlọ́run bá bẹ̀ yín. kò tiẹ̀ gbọ́dọ̀ lọ láì má jìyà ẹ̀ṣẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ẹ bá wa rí. ọ̀dọ̀ rẹ la ti wá ọ̀dọ̀ rẹ la sì padà sí àwáyé wa kó jọ àwáyé wa kú a sì wáyé wa túká ẹ wo ìyá wa ẹ dákun lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ẹ mọ̀ rò ṣẹ́ríkú tó pa àfa Mustapha ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ ń bá àwọn tó pa wọ́n sọ pé bóyá àwọn làwọn lóró àsìkò rẹ̀ ló tó básìkò rẹ̀ ò bá tó wọ́n kàn ṣe lásán ni ẹ dákun ẹ fi lè dínú torí bẹ́ẹ̀ yìí ò ṣe bóyá ìtọ́jú báyìí lọ́dún máa ṣẹlẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́. àfà ṣé mi nìkan ni ọmọ kìíní fò ṣọlẹ̀ wọ́n tún dúró mọ́ kejì ṣé mi nìkan ni ṣé àdúrà mi ń gbà báyìí pẹ̀lú gbogbo tí mò ń ṣe ojúṣe mi ní mọ́ṣáláṣí mo yan sàkà mo ń ṣe ojúṣe mi àdánwò ìpọ̀ àdánwò ìsepọ̀ jù. ìyá wa kì í ṣe bó lòun gbàdúrà Ọlọ́run gbàdúrà. wọ́n ní ẹ máa rò ẹ máa bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yìn kan ni tàbí nǹkan kan àbẹ́yẹ̀ nǹkan tẹ́ ti ṣe. ó ṣẹlẹ̀ sáà ní ọmọ sára lọ síra mi ó ní iye ọmọ táwọn bíbí ó dẹ̀ ní iye tó kù lójú ayé ẹ̀. àná bí ó sọ pé bóyá èèyàn kan ló ń ṣe òun ẹ má tún wá rò bóyá àdúrà yín ni gbà ó àdúrà yín gbà ní tó kú dẹ̀ ti kú kọ́lọ́n bá àtẹ̀hún sáfẹ́ rẹ̀ ẹ bẹ̀rẹ̀ náà. So I'll see you tomorrow. all right má pẹ́ débi iṣẹ́ lọ́la. No problem. Àti wọ́n náà. all right. Oh. Yeah. Mo kàn ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ àfà níbo lẹ bá investigation bọ̀bọ̀ Adam gbígbé. Adam. Yeah. I'm most impressed lórí case because mo fẹ́ get one or two facts lórí issue yẹn. So torí because that Adams is the principal suspect. So láì rí Adams mi ò tí lè get to the bottom of this case. Because mo kàn wò ni pé ṣé ó possible ṣàkàbúrò pa ẹ̀gbọ́n ẹ̀. Because nǹkan tí mo gbọ́ nípa bọ̀bọ̀ Adam yìí ni wípé òun àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n love ara wọn. Ìfẹ́ ìjìnlẹ̀ ó wà láàrin ara wọn. Apart from that wọ́n tún ní pé bọ̀bọ̀ yìí wípé ó gbẹ̀sìn gan. So mi ò rí possibility pé ó lè pa ẹ̀gbọ́n ẹ̀ náà. You're a good detective, no? But I will tell you there's difference between ẹ̀sìn àti ìwà. Ìwà yàtọ̀ sí ẹ̀sìn, ẹ̀sìn dẹ̀ yàtọ̀ sí ìwà. Nílé ayé náà la ti rí tí ẹ̀gbọ́n ń pa àbúrò, tí àbúrò ń pẹ̀gbọ́n, bàbá ń pọmọ, ọmọ ń pa bàbá. So you can't just go that way. Okay o. Anyway, mi kàn rò ní wípé kò possible kó pa ẹ̀gbọ́n ẹ̀. Oh. Pickle. Don't worry, I'll see you tomorrow. Okay? Yeah. We'll take care. All right. Okay.
kò ń ṣe pé Paul ti ń suspect mi because ojú tó fi ń wò mí lọ yìí lórí àwọn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ bọ̀ kí ló ń ṣe Adam náà ṣebí sì ló pè mí tí mo sọ fún pé mo ti fẹ́ délé. ènìyàn ló yẹ ká sá fún inú ènìyàn jíjọ mú lọ mo bẹ̀rù èèyàn o. Adam, mo fẹ́ kí ti sọ̀rọ̀ lọ́jà. Lọ́nà ebi ò pa mí. Ebi ò pa ẹ́. No, sọ fún mi látàtàárọ̀ ò jẹ́ anything. Láì ṣe pé bóyá òun gbàwẹ̀. Ká tẹ̀ sọ pé òun gbàwẹ̀. Look at the time. Time ti tó láti break now. Lọ́nà kòkòrò ní kí n jẹun. Wọ́n sọ fún mi pé ebi ò pẹ́. Dídé kó wá lọ jẹun now. Ṣé gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó lè jẹ́ kí ibi parí mi? Kí wọ́n sọ pé mo jẹun kí láǹfààní oúnjẹ tí mo jẹ. Ọgbà gbé pa oúnjẹ náà. Ṣòro gbogbo nǹkan tó ń ṣe kọ́ ló máa help matter o because ọ̀bẹ ti gbé ọmọ lọ́wọ́ tán ẹni kú sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà. Bẹ́ẹ̀ni ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe lóòótọ́ wọ́n ní ká yáwó rajá ká gbá àwọn ọ̀bọ kó ní jimere tún máa kọjá lọ lójúde bàbá ẹni ká wá pè pé kó yà kó wá wọ ọkàn Zainab tó sì wá padà lẹ́yìn ó yẹ kí wọ́n padà lẹ́yìn òsì ọdún wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà èmi ọmọ nílé ọlọ́nà mo wá dẹni tó ń wá wọ̀sùn tí bá gbóhùn ẹsẹ̀ níta máa sáré jìnnìjìnnì ní àbò ẹlẹ́dàá mi káàkiri bàmá tù kọ́ bàmá bù mí ṣe fún ọdún wo fi ṣe gbogbo eléyìí dà ó di pé mi ò láǹfààní láti yọjú sáwọn èèyàn ta mọ́ ọdún wo fẹ́ ṣe dà tí ló mú dẹ̀ mú ẹ dáadáa as a competent police officer kí ló dé tó bá mi wá àtúnṣe ṣe sọ̀rọ̀ ẹ̀ kó jẹ́ kí gbogbo nǹkan tó ń rìn lẹ́yìn tán ilé náà rántí gbogbo àwọn ìlérí tó dé síbẹ̀. ìlú mi ìlérò pé a ti lè nífẹ̀ẹ́ mi ní ìmọ̀ fún ìṣe nífẹ̀ẹ́ because you always tell me the truth and I'm very surprised you always pray for me. wá dúpẹ́ lọ́wọ́ náà fún ọkàn mo fi jí kiri ẹ̀mọ́ èmi náà wá ń fi àsìkò ìlú fi ṣèlú ìfẹ́ pé no matter the condition tí mo lò tàbí tí ìwọ lè wà I will never ever leave you and I always love you. Baby, same here. Don't me. Adam, kò kúkú tán. Ìlérí ìgbà yẹn ṣe wà bẹ́ẹ̀. I still love you. But, you know, this is a murder case. Kò ń ṣe nǹkan tó yàn máa get within just a day. It's process by process. Una fi máa get the facts ọ̀rọ̀ yìí. Zainab, sórí àwọn nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe. Mo fẹ́ kó wọ́n láìfẹ́ tó wà láàrin wa gbogbo. Who is there? Who is there? Mi ò lérò pé àwọn kan wà ní. Okay, but kí ló ṣẹlẹ̀ náà? Ó sọ fún mi pé ó ń bọ̀ náà at this time of the night. Alẹ́ kì í lẹ́ kọ́mọ ìjọ márùn-ún tọmọ ẹ̀kú ló nira. Choco. Bravo. Where is Adam? Adam was in the van. Zainab, call me Adam. I overheard everything. I was there for a while. You as a policewoman, you harbor a criminal in your house. For the last time, call me Adam. Adams. Sir. Are you sure of what you just said?
bó ṣe jẹ́ ni mo ṣe ṣàlàyé fún yín yẹn mi ò mọ anything nípa ẹ̀. In the first place, why do you wrong? Ẹ wo ibi tẹ́ ẹ sọ̀rọ̀ díyẹn lèmi náà ti mọ̀ pé mo ti jẹ̀bi mo mọ̀ pé mo jẹ̀bi ṣùgbọ́n ẹ̀rù ló bà mí nítorí pé ìyàwó ẹ̀gbọ́n mi ti múra láti pe ọlọ́pàá ńjọ́ yẹn ìyẹn ló yẹ kí n sá lọ. Kí ni evidence tó ní? Ọlọ́pàá mi ò ní evidence kankan àfi Ọlọ́run ọba tó dá mi nìkan ló lè ṣe rí mi torí pé kò sẹ́ni kankan bẹ́ẹ̀ tó ju Ọlọ́run ọba lọ mi ò ní. Paul, sorry, I know this guy very well. He's my guy. We've been together. But boy, kò lè dáyàn pa débi kó máa pààyàn. But mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni pé kó má bínú. But mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́, pé mo ti gbà sílé without your consent. I'm very very sorry. Tí obìnrin ni mo ti bọ̀. But ọjọ́ torí Ọlọ́run, àsọ̀gá mi tó jẹ́, mo fẹ́ kó help me lórí kéèsì yìí. So that bọ̀bọ̀ yóò kàn ní jẹ̀yà àìmọ̀dí jọ torí Ọlọ́run pọ̀. Jọ torí Ọlọ́run pọ̀. Jọ torí Ọlọ́run help me. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Zainab, mo gbọ́ ni mo gbọ́. Because there must be a real evidence, a concrete evidence to back him up of his innocence. I'll give you people few time and make haste when the sun shines. Or else, good night. Ó di kíjo kíjo dùgbẹ̀dùgbẹ̀ mi lókè tó bá wá jábọ́ ǹjẹ́ kò ní ta balẹ̀ ta bòókò. Hello. Èwo nínú àwọn keys yẹn ló ń ṣí main entrance? Sori èyí tí paper tape tó wà lára ẹ̀ yẹn. Ok. Kí ni sellotape wà ń bẹ̀? Sellotape èyí tó wà lára ẹ̀ yẹn gbọ̀ngbọ̀n ni. So padà sókè yẹn wá ṣẹ̀ṣẹ̀ máa lọ straight down kó pa kọ́nà jẹ wà á ti rí pálọ̀ wá ń bẹ̀ pálọ̀ yẹn gbogbo ni wàá wọ̀. Àwọn pictures ẹ̀ ní sà. Ti wà á dé. Yáà dá. Adam bẹ́ẹ̀ ni. Paul, sir. Now, iṣẹ́ ti di ṣíṣe. Sórí àwọn pictures accusing. Ẹ máa ní láti kó gbogbo sí print media. You have to work on it. So wọ́n láti place it on wanted. So can advertise it that is wanted. So by the time tí àwọn ọba ní ojú ẹ̀ ní various newspapers, wọ́n wà pa wọn. That is what you have to do. Let's get that for me. Hello? Yeah, mommy Shade. These guys? Wọ́n nú lé mi. Really? Oh, okay. Oh, okay, mo ti gbọ́. Police station lèmi náà wà right now. Yes. Màá jẹ́ kó máa fi tó wọn létí. Thank you very much, ma. Ẹ ṣé mà. Ọ̀gá ọlọ́pàá. Neighbor mi ló pè mí yẹn. Wọ́n ní nígbà ẹ̀kan wọnú compound ó ṣáà disguise wọn ò mọ̀ bóyá ọkùnrin ni bóyá obìnrin ni wọ́n ló force ara ẹ̀ ìwọlé. Kò sí wàhálà. Paul, sir. Now, ìdílé ti tó bá ti kúrò níbí. Mobilize our officers. Ẹ máa tẹ̀lé madam yìí, ẹ máa tẹ̀lé lọ sílé wọn to see what is really happening. And I want you to act on that very fast. Ẹ máa lọ.
Freeze. Turn around. Your head up. Zainab, what are you doing here? Ọlọ́pàá, ẹ wo, ó tiẹ̀ ti dá. Ọ̀rọ̀ yìí ti wá lójútùú báyìí. Olórí burúkú yìí, ọkọ ẹ̀ ló pa ọkọ mi. Ọkọ ẹ̀ ló pa ọkọ mi dànù. Ìwọ náà tún fẹ́ pa mí. Ó fẹ́ wá pa mí. Mo dáná ọlọ́gbọ̀n ní ìpàdé kí ni mo ṣe fún àwọn olórí burúkú yìí. Kí mo ṣe fún yín? Èmi ló fẹ́ wá pa ọ̀gá ọlọ́pàá ètò ìjọba máa yìnbọn fún lẹ́sẹ̀. Apàyàn ni ẹ súnmọ́. Apàyàn olóṣì mọ́ tó ṣẹ́nu lé bí olórí burúkú. Àwọn olóṣì ènìyàn. bọ̀bọ̀ ìgbà kó mọ̀ ṣẹlẹ̀ sí pé bọ̀bọ̀ yà ti lùzì ẹ̀ tó yẹ bẹ́ẹ̀ nǹkan tá a máa ṣe sí ni pé ìwọ gbà báyìí kémi gbà báyìí move. Ogumi! Yeah! Bàbá ó ti bẹ́ sómi. Tóbi tó bá sí ẹ bẹ lónìí. Tóbi tó bá sí ẹ bẹ bá. Fara balẹ̀, a ṣe wáyà ti pa tó yẹ wáyà. Bàbá ṣe ọdún wà lọ́rùn. Bàbá dọ́dọ̀ mama, àná àti pa. Ọ̀rẹ́ bàbá. Wọ bí ara yẹ egbò yìí. Bastard, let's go. Ènìyàn ló yẹ ká sá fún. Inú ènìyàn jíjọ mú lọ, mo bẹ̀rù èèyàn. Zeno, I am disappointed in you. Kí ló lọ ṣe ní crime scene? An officer of the law? Now tell me, kí ló lọ ṣe bẹ́ẹ̀? Ó dábàá ẹ̀, àwa la wà ń bí. Ada kò jẹ́wọ́ fún mi, ká lè bu àṣírí ẹ̀. Ìwọ ṣàwọn nígbà tí woman yẹn wá make complaint. Ó dẹ̀ lóun fẹ́ take up matter yẹn to any length. Tó ń rake ní bíbí, ó ṣojú ẹ̀. So kí ló fẹ́ ká sọ fún woman yẹn sí? Kálá mọ ibi tí o ti wá. Meanwhile, you are an officer of the law. Talk to me. Are you the one in charge of the case? Ó fẹ́ sọ̀rọ̀ àbí? Màá jó ẹ lójú. Paul, sir, detain this woman. Yes, sir. Kó dẹ̀ interrogate ẹ tó máa fi jẹ́wọ́. Get out of my office. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ṣe ìjẹ́ nìyẹn. An officer of the law níbi tí wọ́n rán ẹ. Kò ní jẹ́ tiwa ó máa ṣe ó. I'm really, really sorry. She's been very betrayed. I'm sorry. Zainab. Yeah. You disappoint me. Not even me, but the Nigerian police force. When you betray the trust I have for you in this job. You're so loyal. You're so intelligent. But at the end of everything, you betrayed me. Now, sọ fún mi, kí ni nǹkan tó lọ wá nílé yẹn? Àbí kí ló fẹ́ lọ mú nílé yẹn? Now tell me, ìwọ àti bọ̀bọ́ yẹn, any something hidden tó wà nílé yẹn, tẹ́ fẹ́ kí mọ̀.
at least wàá ní nǹkan tó fẹ́ lọ ṣe nílé yìí nǹkan tó sọ kọ́ lélẹ̀ yìí nǹkan tó mú ẹ láti padà sínú ilé yìí lẹ́yìn mi initially kò yẹ kó ti involve me you should have allowed me to perform my lawful duty get that boy arrested the very day I set my eyes on him in your house. Why? Now you tell me what is the hidden agenda between you and that guy? Paul, kò ṣe pé bóyá mo fẹ́ betray kò tó ṣẹlẹ̀ ní pé lẹ́yìn ìgbà tó lọ́dún òun ni Adam ló rántí pé there is a vital evidence in that house tó lè help wa fún investigation case yìí òun ló mú mi lọ sínú ilé yẹn. An evidence? Yes. Ẹ ṣeun gan ni ẹ kú ṣe takuntakun ṣe rí ẹ̀yin dẹ́kan nínú àwọn ọlọ́pàá tó ń change impression me about how I used to feel about them. Ṣe rí Nigerian police well, sorry to say ẹ̀yin náà mọ̀ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ bọ̀ ṣe rí iṣẹ́ tí yín yìí ó ń jọ mí lójú gan ni pé so àwọn ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ wọn takuntakun báyìí nítorí di ẹ kú iṣẹ́ gidigidi gan ni. Olówó Elédùmarè adé tó kò máa fún yín ṣe lágbára Ọlọ́run ní ṣiṣẹ́ ṣe ní ṣàṣìṣe kankan lágbára Ọlọ́run. Mo appreciate compliment lórí Nigerian police. A lè dúpẹ́ pé wow this is modern age this millennium police. Mo really appreciate mo. Ẹ ṣé mo. Mo ní kí n fún yín lóúnjẹ ní ẹ̀jẹ̀ fọwọ́ kan drink yẹn pàápàá látara. Mo ṣì máa mú. Yeah. Okay, in that case, excuse me, Mumbo. All right, madam. All right, madam. Yeah. Yes, my quality to me. This is actually just to appreciate you. You know, you deserve something better. Yeah. You understand? What's that, madam? This is money. To appreciate you, well, maybe to buy something for your wife, probably for yourself. Anything is just an appreciation, however you want to use it. Money? I need a deal. Mo ti jẹun tẹ́lẹ̀, mo ti wà a little bit fit up. I need to drink. And here is a gift. To fight back, you know. Oh my God. And yourself. Madam, more appreciate. It is my lawful duty, and it is a task which I need to perform. Oh no. No, madam. The Nigerian police will fetch out the killer of your husband. You get my point, madam. More appreciate. Complimenting. I will need to urge you. I'll be on my way. More appreciate, come madam. She go, madam. Ádámù ẹni Ọlọ́run pa kí ló dé kí ló rò tó bẹ́ẹ̀ o sì lọ fi òògùn bó ṣe ń kọrin bọ̀ tí wọ́n bọ̀ wá bọ̀ ni kí ló ṣẹlẹ̀. Ẹsẹ̀ kò sí nǹkan méjì tí mo rò tó ju ọ̀rọ̀ màmí lọ torí pé mò ń wo pé látijọ́ tí mo ti kúrò nílé irúpò ni màmí fẹ́ wà gẹ́gẹ́ bí abiyamọ tí ó mọ ìtọ́jú ọmọ tó dẹ̀ mọ pàtàkì bọ́mọ ṣe jẹ́ àwọn ọmọ yẹn ló ń fún mi ní pírọ́blẹ́mù ní máìndì mi tí mo ṣáà ń rò látẹ̀kọ́. ọ̀yàn wá kéré mo ṣe bí ìrònú àwọn tí tó ń sá fún ni wọ́n mi kò sẹ́nìkan tí ó wà mú ọ níbí ọmọ bí ọwà yìí ni olójú ẹni tó lè rí dòdò alábàwọn ẹni yóò rí dòdò alábàwọn yóò ṣàkọsẹ́ ẹnìkan ò lè wá mú ọ níbí báyìí kọ́ fọ́kàn balẹ̀ tó bá jẹ́ ti yára ẹni lóòótọ́ ni abiyamọ làwa náà bẹ́ẹ̀ lọ̀rọ̀ abiyamọ àtọmọ ẹ rí kò wá ní í ṣéwu wòmí fọ́kàn balẹ̀ kò séwu kò sí tí ó mú ọ níbí
nǹkan tí mo tiẹ̀ túrò ní wípé tó bá yẹ pé mo rí ẹni tó lè fún mi ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bóyá tí má tún pè wọ́n tí mo bá wọn sọ̀rọ̀ lórí fóònù bóyá ìyẹn á tún jẹ́ kọ́kàn wọn balẹ̀ díẹ̀ pé mo ṣì wà láyé. tọ́ ni ṣé kínní má rò pé àbáwá náà nu gbáwa náà ti compliance ọmọ tí ń bá mi ṣe nígboro ó láwa náà compliance orin ìbí náà kàn ń gbénu gbó ni gbogbo àná láti. pé ìyá rẹ̀ fọkàn balẹ̀ kò sí wúlẹ́gbẹ̀rin ẹ̀kọ́ àbá ẹ̀dùn ọbẹ̀ kò sí ti ń bàgbẹ̀ nígbó sọ ọmọ lórí dáadáa. mo mọ̀. ọ̀yà tẹ kọ́ tẹ dáadáa tẹwọ́ mọ́ ó le díẹ̀ tẹwọ́ mọ́. Hello mami. Ádámọ̀ ló ń sọ̀rọ̀. Ọkọ mi. Mami, ẹ̀yin náà mọ̀ pé kò ṣe ẹjọ́ ni. Ẹ̀yin náà ni ẹ máa fi ń kọ́ wa wípé orí Enímọ̀gùn èyí tí ó ṣe ló pọ̀ jù. Ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà yẹn tí n bá dúró ó ṣeé ṣe kí wọ́n dá ẹ̀mí ọ̀tá mi légbodò kéèyàn má bàa kú lórí ẹ̀ṣẹ̀ àìmọ̀dí. Ìyẹn ló yẹ kí mi náà lọ fi ara sóko níbì kan. Ṣùgbọ́n ibi tí mo wà yẹn kò sí wàhálà ọkàn ń bẹ̀ mo kàn ṣáà wà náà ni. Kí ló fún máa bọ̀ lé kí ló ń farapamọ́ síbi kan fún máa bọ̀ lé ọkọ mi jọ ṣàánú mi ẹ̀gbọ́n ò lè ṣe tó ṣe kí ìwọ náà tún fẹ́ ṣe bẹ́ẹ̀ jọ ṣàánú mi. Ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀ máa wálé. Nígbà wo ló máa yọjú sí mi? Ní kò pẹ́ máa wálé ẹ ṣáà fọkàn yín balẹ̀. Mo kú mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe pé wọ́n ló ṣe ṣé wàá tiẹ̀ dẹ̀ máa bọ̀ lé kí n tiẹ̀ tó fojú kàn ẹ̀. Mo ní ẹ fọkàn balẹ̀ máa yọjú sí yín láìpẹ́ ṣùgbọ́n mi ò lè sọ fún bàbá ìpàtó pé máa wà ṣùgbọ́n ẹ má tó mi láìpẹ́. Tí ẹ sọjọ́ yẹn fún mi kí n bẹ́ẹ̀ ṣe nǹkan lẹ̀ kí n bẹ́ẹ̀ tó ń jẹ́ lẹ̀ kí n ṣe oríṣiríṣi ọkọ mi jọ. Ẹ ò má mi mo gba fóònù ní fóònù láti fi pè yín ni ẹ má jẹ́ ń bá olówó lówó ẹ̀ tán gbogbo ìgbàkigbà tí n bá fẹ́ wálé máa jẹ́ kẹ́ gbọ́ ṣe ti gbọ́ ó dàbọ̀. Ẹ̀rọ abiyamọ gidi nìyá yóò. ṣé o ti rí nǹkan tí insubordination cause? No, seriously, if only you have revealed all this information to me fún mi ní ọjọ́ tí mo jọ ń bí ìwà àti colleague ẹni I don't see any reason tí ma fi ní kọ́ detain ẹ but your insubordination cost you that. Anyway, having said that, nígbà tí a lè ti wá rí nísìnyí pé the reason behind your going there will na help solving of this problem ni right now I am releasing you from detention. Now I will want you to go home and freshen up and you have to report back to duty immediately because iṣẹ́ ti bẹ̀rẹ̀. Based on the evidences tí a padà rí nínú hidden camera tí senior colleague here tí ó padà get ní ilé yẹn. We now have enough evidences and proofs to apprehend those criminals. Now I am seconding you to work with him. The two of you are going to work together to apprehend those criminals. Shotiye. Thank you, sir. Salome, Salome, lomi agbada Salome, wọn kẹrẹ dídé lọ́rọ̀. Kò má ní fọwọ́ balẹ̀ mọ́. Ọba aṣọ. Ọmọ táwọn mọ̀ wọ́n. Ọmọ táwọn mẹ́sẹ̀ ọkọ̀ níjà. Bàbá ẹ káàbọ̀ ṣé kò sí ariwo yín mò ń gbọ́ látòkèrè lọ́hùn kúṣẹ́ má bójú òkú. Adama ìwọlé Adama wọmi ìgboro mo ti ń bọ̀ tí mo rí àbúrò mi Fàdéwẹ̀ tó ń ka kíní mo ní kí ló ṣẹlẹ̀ náà ní kí n wá wo kíní kan mo débẹ̀ mo ní Adama kí ló ṣe wọ́n ní bí mo ṣe ń wo ìwọ́n ní gbogbo ayé lọ́wọ́ ní gbogbo ìjọba àgbáyé pápátá ni àwọn àmọ́ ní mo gbé sínú bí àgbàlagbà mi Adama kí ló ṣe
wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pé ẹ̀ṣẹ̀ tó burú jùlọ lágbàáyé lọ́sẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń wá o wọ́n ní wọ́n ń wá o Ádámù àbí ọkọ yìí mo ní Ádámù ọ̀ sọ yí pé ní tó burú tó báyìí lọ sí ṣé mo sọ pé àwọn agbanipa kan ni wọ́n lé ọ kiri àti ìjọba gangan ló ń bá fa wàhálà kí ló lè tó bẹ́ẹ̀ wọ́n ti ń wọ́ ọ kiri gbòmí ó ṣe káàkiri ayé rẹ̀. bàbá gbogbo àlàyé tí mo ṣe fún yín nípa ọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ ni mo ṣe ṣàlàyé fún yín ó kò yẹ sí pé ẹ̀ṣẹ̀ tí mi ò mọ́wọ́ tí mi ò mẹsẹ̀ ló fẹ́ dìlé mi lórí òun ló yẹ kí n júbà ìwò kí n wá fara pamọ́ sí ìwà yìí bàbá ẹ má jẹ́ kí wọ́n rí mi mú ẹjọ́. Ádámù inú mà jìn o ṣé wọ́n ṣàlàyé fún pé ìjọba ló ń bá ọláwọn kan agbá nípa tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ mo ṣe nígbà èmi náà bí amọ̀lẹ̀mí náà kí n ra àgàbùwọ́ sí rí àti ọ̀npàjọba àǹfààní mélòó lára mi Ádámù mélòó lára mi nù gbóyin tí wọ́n jẹ̀lẹ̀ mi náà wá káàkiri Ádámù yẹ́nbà yẹn mọ̀ yìí pé ìyá yìí lọ wà tọkọtọkọ wọn ni wọ́n kọ̀ wá tí wọ́n kọ̀ wá bíi ẹni kọ́ yọyọ nú wọn mi ṣé ó yẹ kí n kú sẹ́wọ̀n bí mo ti ń bí mo bá dé ó yẹ kí n kú lé wa ni kí àwọn ọmọ mi kí wọ́n fọ́ lé lórí ṣé ó yẹ kí wọ́n lọ fi tọ́nà ìkan fi kókó mi wá lásọ̀gbọ̀ ẹ̀wọ̀n kódà Ádámù torí Ọlọ́run oore ni mo ṣe kódà Ádámù. bàbá ẹ má lè mi ṣe mo pé èmi náà ti dọmọ yìí àtijọ́ wọnú ara wa ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí owó ìjọba tẹ̀ mí kò sí tí mo fẹ́ ṣe tèmi lẹ́yìn kó rò dákun má jẹ́ kí n kú sẹ́wọ̀n dákun ṣàánú mi ṣáájú ó lọ náà ni. àmọ́ tó ń mú ọ lọ lónìí. bàbá ìgbà tó lóde tí wàá rí báyìí kí lẹ́lẹ́ òpá lè ṣe nítorí pé kò síbi tí mo lè jáde sí wọ́n ti dá mi mọ̀ pé wọ́n wá mi lóòótọ́ kò sí báwọn ohun òṣèlú tèmi gẹ́gẹ́ bí ogún àgbàlagbà kí lẹ́lẹ́ òpá lè ṣe fún mi tí màá fi lọ tí wọn ò fi ní rí mi mú bàbá. ṣéyìn ni ọgbọ́n tó dà sí tí wọ́n fi ní rí ojú rẹ̀ ní ọgbọ́n àgbàlá rẹ̀. ọ̀ràn tá ò mọ̀ wọ́n tán ó mẹ́sẹ̀ o kò mà ní jẹ́ tiwa àkóbá gáfárà o kó má ṣe yà lọ́dọ̀ wa. ó yẹ lọ start ẹ. ẹ̀dẹ̀ máa wo mọ́tò fọ́nì gan-an èmi fúnra ara mi mo wà á débi báyìí ẹjẹ́ lọ sí. ó yẹ ọdún jẹ́rìí bíkọ́ sí mo níbi tí mo lọ ṣáà rí pé mo ti dress up mi ìwọ́sọṣẹ́ o ẹjọ́ nítorí tọ́lọ́run táìmù ni mo ń lò ní. àǹtí àìsàn àti mọ́tò kí ló ṣẹlẹ̀. ẹ má bínú ọ̀nkú ẹni tó lọ yẹn ó jó èèyàn kan tí mo mọ̀ ni. orí pé ní ìsọkúsọ ní péjú Adam ni mo rí. ìsàgọ̀ máa ń fọ́ ní ìgbà mi. tó tọ́ sẹ̀ ó rántí ọjọ́ tí mo sọ fún ẹ pé mò ń lọ sí ṣáńgíṣà. so mo rí èèyàn kan bọ̀ lùkù ẹ̀ ó jọ bọ̀ ìmúrasí ẹ̀ kò jọ tàgbẹ̀ kò jọ nǹkan kó ṣàdàbí àwọn ará oko ṣá bọ̀ onítàn ó jọ Adam. ṣorí ń gbà mí tó bá ń sọ̀rọ̀ yẹ kéèyàn máa fura sí ẹ torí èmi mọ̀ pé méjì méjì lọ́lọ́run dá yàn kódà Ọlọ́run dá mẹ́ta mẹ́ta àbí tí ó bá ṣe kókó yá òun ṣe àbí oúnjẹ tó jẹ́ pọ̀ jù ní. ṣùgbọ́n kò sí problem onítàn ó jọ ó jọ. ọ̀rọ̀ táwọn mẹ́sẹ̀ ọkọ̀ jẹ́ tiwa kẹ́sàmíyàn. Tẹ́ni ẹ fi ṣe ìtẹ̀sán ṣé èmi ò lẹ́tọ̀ọ́ àti lè rí ni ó dẹ̀ tún gbọ́ pé ó dàbí epo tó ń káàkiri nígboro ṣé mi ò lè bá sọ̀rọ̀ ṣé bí lèmi ló wá èmi kò fẹ́ bèrè lọ́wọ́ yìí kí ló wá ṣe nínú ilé mi. She was caught in my house. Madam ìpinnu ni. My living room. Ẹni tá à ń sọ̀rọ̀ ìpa yìí ó ṣì wà under detention and as the ṣe ń press further target fact lórí. Ẹ̀mí ìpè mi ò lè rí. Ẹ ní bínú gbogbo ọ̀rọ̀ wà lẹ́wọ̀ DPO ni àwọn ọba lè ń lè sọ fún yín máa ẹjọ́. Àlàyé ní sùúrù kí ló dé gan? Ìyá rẹ̀ wájà mi sí ìyá àlàyé mi sí ìyá Mẹ́tọ̀ pẹ̀lẹ́tẹ̀rí fóònù. Àwọn ti jẹ́ kó yẹ yín lẹ́ẹ̀kan bí ẹ̀kẹ́ mọ oríyàn tí mo jẹ́ lóòótọ́ mọ̀ gbòòrò ni mí àmọ́ pé bí a ti máa jalè Ọlọ́run ní jẹ́ mo sọ fún ilé kan pé fóònù yìí mo rà lọ́wọ́ èèyàn
èèyàn ló ta fún mi pé kí mi náà kọ́ fi ṣọ́ra ajé ẹ̀ mọ̀ ọmọ àsọmọ gbòòrò káràkátà gbọ́dún kan ní kí mi ṣe nìyẹn àbá. ó ra fóònù yìí bẹ́ẹ̀ ni ṣé wọn kò stolen fóònù. ọ̀láìtàláì ìsúnmọ́lẹ̀ làṣíláwà mi mọ̀ bàbá ẹgbẹ́ mi mọ̀ èmi náà máa sún síwájú máa wá tèmi síwájú ni bàbá mi mọ̀. let's not forget wọn àti fẹ́ kí ní ẹ̀kọ́ nígbà tó ń mú ẹbọ sí ṣáájú fún mi báwo ló ṣe mọ owó máa yẹ. bàbá ẹ wo lọ́wọ́ tí mo wà yìí mi ti rántí yẹn rárá ẹ̀rí ṣòro tí mo wà yìí ẹ jẹ́ kí n jáde ń bẹ̀ nù ọwọ́ yìí èmi ò lè rántí gbogbo yẹn wo ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ṣe rí lè gangan ẹ jẹ́ kí n fèsì ẹ̀. ṣó lè mú mi dẹ́rù ẹ̀yìn tó ti rọ fóònù. bàbá ó ní bàbá kan tó máa ń máa jẹ́ wá sábẹ́ tẹ̀ wá tó bá ti máa jẹ́ wá owó èlé mi ti máa ń rajà wáyé pé yẹn ni màá mú ilé báyìí. yóò tèmi mo ta fún yín fún ọ fún tẹ́ ń sọ èmi náà rí nínà. okay you're under arrest. so má dé station wà lè ṣàlàyé dáadáa fún ọ. ṣùgbọ́n ẹ̀yà corporal move in. move in. move. bá a ṣe máa ń sọ fún chinko nìyẹn tí wọn kì í fẹ́ gbọ́ gbogbo owó wùrùwùrù náà máa ń wá láyé tiwọn kò sí wàhálà bẹ́ẹ̀ tẹ bá tiẹ̀ lọ bí tẹ́ ẹ lọ yẹn tẹ bá dé bóyá ẹ máa kọ́gbọ́n ó ga o. ìṣó bàbà tuwálì bàbà tuwálì irun malẹ̀ gbogbo èèyàn bàbá tuwálì bàbá ọmọ tí a ṣe bá yín o. aláyé bá ń dé fún ìjọ. bàbá ẹ bá mi ra gbogbo nǹkan tẹ fẹ́ rà ẹ bá mi rà wá bàbá tuwálì bàbá. ókè bàbá o dẹ̀ jẹ́ kí n bá sọ̀rọ̀. bàbá ṣe kọ́ pé mi ò kí ń pariwo fún ọdún ṣe rí ọ̀ndẹ́ ìfẹ́ tí màá ti ń jọ sọ yẹn ẹ bá ṣe ń dé ẹjọ́ torí Ọlọ́run ẹ má jò pẹ́ ẹ kàn mú fún mi gàbànà wá kí ó kí tuwálì bàbá. iṣó ó tó lé mẹ́ta kí ló jẹ kò sí kiri ṣé kò yẹ bẹ́ẹ̀ ókè ó yá bọ́ mi sọ̀rọ̀ gbà ẹ̀ ó yá. gbá yìí ṣo tuwálì. ọmọ ìyá mi jẹ́ kémi náà bá aṣọ sọ. ó ní fóònù. fóònù lọ jù. Tani kọlẹ̀kùn. Tani kọlẹ̀kùn. Èmi ìwé ń dín kọlẹ̀kùn. Ẹ̀wọ̀n yóò tó kọlẹ̀. Ṣíkú. Ẹ̀ǹdẹ̀ lálejò. Èmi lè rò pé bóyá àwọn arábí fi ń wá yín kiri àwọn ọlọ́pàá. Ṣé wọ́n mọ̀ pé wọ́n á gbé mi? Ní ò mọ̀. Kí ni àfa ẹ lọ sílẹ̀kùn fún wa bí? Ẹ dúró ẹ̀yin wọlé lọ inú yàrá ilé ìgbẹ́ni tẹ wọlé sí o. ẹ̀yin lọ sáfà mẹ́rin tó pamọ́ ẹ̀jú ẹ bá sọ fún ọkọ mi wà ní mo fà á. ilé ìgbẹ́ni láti mo fà á lọ́wọ́ ìbẹ̀rẹ̀. Tanu. ìyá Ádámọ̀. ìyá Tanu. ìyá wa. ẹ má bẹ̀rẹ̀ sí mi èmi ni mo ṣe rọra ń ṣe ní kí n ṣohun jẹ́jẹ́jẹ́ káwọn èèyàn má rí ọmọ ilé ìwòkó bí wọ́n wà nígbà. àdìkọ́kọ̀ sókè. ẹ má bẹ̀rẹ̀ ẹ jọ Ádámù kọ́. àfọ Ádámù ọmọ mọ́ ni o. ọkọ mi. ẹ̀yin lè ń dáyà já wa látàárọ̀. èmi mo ní kí n rọra máa bọ̀ káwọn èèyàn má tẹ̀lé mi lẹ́yìn kí n rọra dákẹ́ pẹ̀lú oúnjẹ ni mo gbé wá. ẹ wo ó ti kó wa lábàá wa látàárọ̀ tá kàn ń dá lọ tá ń dàbọ̀ àwa lè mo lérò pé àwọn ọlọ́pàá tí wọ́n ń wá mi káàkiri ni wọ́n wà. pẹ̀lú ọkọ mi ọlọ́run á dúró tì í ọlọ́run máa gbàdúrà o èmi náà gbà o. ẹ rí nǹkan tí wọ́n kó mi sí lọ́rọ̀ tí mi ò mọ tí mo mẹsẹ̀ máa mi. ó yé mi ọlọ́run á yọ ẹ́ ń bẹ̀ ṣáà máa gbàdúrà èmi náà máa gbà. mo dúpẹ́ o ọmọ yíyá yé o. ṣé kò sáà sẹ́yìn kankan tó mọ̀ pẹ́ mọ́ mi. kò sí ìsẹ́yìn kankan tó mọ̀. ìyá wa bẹ́ẹ̀ bá fẹ́ wá ń jọ mi ẹ pè wá lórí aago
alẹ́ mọ̀ báyìí níbọ̀ kódà èmi lọ jẹ́ kí èmi náà tètè máa. ẹ̀rọ abiyamọ gidi nìyá yóò ìyá tí ń wá kò lè dá àánú ṣe mí o. ta ni ìṣòro ní àbẹ̀tẹ̀ yẹn. pé báwo ni ṣe jẹ́ lábẹ́tẹ̀ ti wá ti wá ẹ gbàgbé o wọ́n ṣe yẹn ti lágbára ìjọ dàbí wáyẹ́kì ni o òye yín kò ní á dá yín lóhùn fẹ́ kí tó lè dá yín lóhùn ṣá jẹ́ kí n gan lá mẹ́tọ̀ sìgá yín yẹn ń wé mi gan lá mo yẹn ń wo yẹn ojú mi ti ń bọ̀ jẹ́ kí n gan lá. kí n lọ lá ń bẹ̀ mẹ́tọ̀ náà sọ ń gbòòrò òun náà ń sọ ilẹ̀ òun máa yé jù àgbà eléyìí hàn bí èèyàn rẹ̀ mo bọ̀ o ṣáà máa wọ́ọ̀ṣì mi. Àgbáyé àṣeré àlàyé kí ló bèrè lẹ́ẹ̀kan ẹ̀ náà tó mú ìwà ayé mi ṣe padà wá sílé ayé mi ẹ̀ ń gbọ́rọ̀ ẹnu ẹ̀. oníta ni ìṣó ní àbẹ̀tẹ̀ yẹn náà. Iṣó magun máa tẹ̀ iṣó ẹṣin lè kó òrùmadì ẹ̀ ń fẹ́ dùn sí aláìyá òrùmadì lè gbogbo ẹṣin bàbá ó pọ́síbù iṣó bá yẹn ń wo yẹn ọlọ́rọ̀ ni owó wà ó tún mọ̀yàn ẹ̀ mọ̀rọ̀ ẹ̀. ẹ bá dáhùn èèyàn ńlá tó ń wà bẹ́ẹ̀ wá bàbá ìṣúná ń wá. ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí gan-an tó bá yẹ pé ẹ nígboro tí ìjọba ẹ gbàgbé ìjọba yẹn ayé ní ìṣòro ẹ. náà sọ fún mi ṣé irúṣẹ́ kan náà ni wọ́n pẹ̀lú ìṣòro ṣe tí wọ́n ṣe ń gba fóònù náà ní ìṣòro mo mọ̀ pọ̀ gáyà ló máa jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe tẹ́ ń wo yẹn ó mọ̀yàn jù ó jayé jù ọmọ ọlọ́pẹ́ superstar tù mí ṣe rí tẹ́ bá rántí níjẹta tí mo sọ pé ẹ ń béèrè lọ́wọ́ mi pé mímọ yẹn gbóhùn ti mọ̀ àgbẹ̀kọ́ra yín bàbá mò ń bọ̀. mẹ́ńtọ́. kẹ́ mímọ yẹn àbẹ́tẹ̀ wa mo ti mọ̀ ọjọ́ yẹn tó wà sábẹ́ tẹ̀ ẹ̀ mọ́rú ẹ̀ wọ́n dẹ̀ bá àwọn ọmọlọ́pẹ́ ta wà mẹ́ta ń ṣe fàájì làjú màmá lọ yàwó fún wa ló fún wa lẹ́yìn tì ibẹ̀ lèmi ti mọ̀ ìyá yẹn o ìṣúná wa sábẹ́ tẹ̀ ẹ̀ gẹ́sà àbẹ́tẹ̀ mo ti mọ̀ wọn ìṣègùn dẹ̀ ṣe wà yẹn ń mọ àwọn èèyàn lágan ìṣó jáyé jù ń gbòòrò ẹ̀ mọ́rú ẹ̀ ẹ má kọ́ra yín o. sọ orí iṣẹ́ tí òwò náà ṣe ìṣó ń ṣe. bàbá ó yàtọ̀ sí ẹ má gbé yẹn wá ẹ bó ṣe wà ẹ mi kàn fi ọlá wọn tọrọ mo fi mọ ìwọn tọrọ ẹ gẹt àmọ́ṣẹ́ tí wọ́n mi fi tọrọ o bí mi ṣe wà yẹn ó ti tó mi ìṣó mọ̀yàn iṣó ẹ gbọ́ra yín gan o ẹ gbàgbé o àwùjọ àwọn lọ o. ọ̀dọ̀ wa rí fọ́tò ìṣoṣẹ́ dá wọn ṣó lè sọ fún mi sí i. lóde lórí stick sìgá kan tó fi bribe mi ẹ fẹ́ gbọ́ ọpọlọ níṣẹ́ lè fi síbẹ̀ ni ẹ fẹ́ ẹ mẹ́mọ́ ẹ lọ kí n lọ sun kí ló dé lórí ló náà ń ta gan ó ga o. mẹ́ńtọ́. dá yín lóhùn. wàá lọ sùn for the last time tó bá rí fọ́tò ìṣó ṣó lè point sí mi. ẹ̀gbọ́n wọn tí mo ń sọ èmi fẹ́ lọ sùn eléyìí tẹ́ ń pè lọ́ọ̀ mi yóò ti ń lágbára jù sí ẹ̀. mẹ́tọ̀ mo ní pé tó bá rí fọ́tò ìṣó dáhùn wọ́n ṣe box this your head. ṣé mú ẹ gẹ́gẹ́ bí àbúrò sí ẹ̀gbọ́n sí àbúrò o utilize it. Now tell me, who is it for sure? Who is it show? No picture to mo for you. Kò sí wàhálà sẹ. Araba. Ọba yín lọ fọdún dé inú. Mo bẹ̀rẹ̀ sí mi ní. Mo ní sinmi pípẹ́. Kí ni bẹ́ẹ̀ fọwọ́ bá yẹ. Ẹ fọwọ́ bá yẹ bẹ́ẹ̀ wọ́n ní lè lọ́jọ́. Ẹ ti lè dé. Iṣu ara wà.
ẹ ti gbowó ẹ̀ kùdé ẹ ti gbó gbogbo ẹ̀ àní ò sí ń bí ṣé màá máa fi agbára mi màá máa fi parọ́ ni. bí àgbẹ̀ ṣòkòtò ọkùnrin náà ni. ìyá ìdè wà sọ fún ọ bí kò sí níbí báyìí. dájúdájú ìyá ẹ̀ ń parọ́ ni. Mami, kí ló dé? Kí ló dé tẹ́ ń gbọ̀n? Kí ló dé, mami? Stop there! Move, I'll blow your head off. Alaikum. Bọ́lá mi, ha! Ta ló wà nílẹ̀? Bọ́lá mi, ha! Mo rúgo, Bọ́lá mi dìde nílẹ̀, Bọ́lá mi dìde, bíbí náà ṣe bá wọn lé nìyẹn. Kí ló ṣe fún? Mo ṣe wọlé sí tí mo yẹ bá ọ̀rẹ́. Ìgbà olólè. Ọkọ mi, kí ló ṣe? Bọ́lá mi, ha! Yẹ! Báwo ló ṣe ṣe? Mi ò mọ̀ sí èmi náà wọlé sí ni. Mo kú. Ṣé ìwọ ló pa? O ti pọkọ mi. Báwo bí ti báwo? O ti pọkọ mi. Mo ṣe bá wọn lè ní. Lọ́rọ̀ ló pa. Kí ló ṣe fún ìwọ ló pa? Kí ló ṣe fún wa? Mo dárò. Bébí náà ṣe bá wọn mo wọlé sí ni mo bá wọn báyìí. Ó yé mi náà lẹ́nu pé kí ló ṣẹlẹ̀. Mo dárò. Mo kú. Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ gbọ́dọ̀pá ni o. Fún kí ni? Mo máa gbọ́dọ̀pá ni o. Pé kí ni? Pé kí ló ṣẹlẹ̀? Mo wà ló pa ni. Pé mi mo pa wọn bọ̀dá mi. Ṣé mi mo pa wọn ni? Láti tí mi ò mọ̀ nípa ọmọ yẹn jẹ́. Kó bá gáfárà o, kó má ṣe yà lọ́dọ̀ wa. Ẹ wo bí ọmọ yóò. Adam. Mo kọ́ ronú iṣẹ́ ìròyìn lójú. Ṣé lóòótọ́ ló fẹ́ fi tipátipá bá ìyàwó ẹ̀ lọ? Auzu billahi minash shaitanir rajim. Kí ló fẹ́ sún mi lérò wọ́n báyìí? Ẹ̀sìn tí mi gbà kọjá pé kí n sọ pé mo rí nǹkan tí ó dáa pé wà ní dànù. Al-halal bayyinun wal-haram bayyinun. Nǹkan ẹ̀tọ́ hàn nǹkan tí ó dáa Ọlọ́run fi hàn wá. Èèyàn sábà nǹkan tí ó dáa á tẹ̀lé nǹkan tó dáa ni. Mi ò lè ṣe báràta ká máa sọ pé ìyàwó ẹ̀gbọ́n mi. Ṣé bí fúnra ìyàwó ẹ̀gbọ́n mi ló máa ń tẹ́ǹtì mi káàkiri gbogbo mi? Ṣé ẹ̀dùn pé mo pẹ́ dé? So mo sáré ṣe one or two things ní ìfọ̀n to the other. Reason ni mo fi pẹ́ dé tó kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ náà. A'udhu billahi minash shaitanir rajim. Alájà, kí ni bí mo ṣe gbé sínú ó tà mí ní mú dẹ̀? Léyìí tó túmọ̀ sí wípé a kó ọ wà ń bẹ̀. Nígbà tí wàá sọ pé ẹ̀ mú dírínkì alcohol díẹ̀ náà ló wà ń bẹ̀ kò ṣe pé percentage ẹ̀ pọ̀ tó tó yẹn kẹ́kọ̀ọ́ mú kẹ́kọ̀ọ́ fi wà tipsy yìí ná. Islam kọ̀ kí lẹ̀ mú fún. Ṣé wá rí kò ṣe pé mi náà ní kẹ́ dédé mú ó ní tọkàn tó mú mi dé ibi tí mo dé ọ̀rẹ́ mi kan ló fọ̀rọ̀ ẹ̀ lọ ó lọ́kàn òun mọ̀jú kó máa travel ó ní tó bá ti wá travel tára wọn bá ti wá ń béèrè bí gẹ́gẹ́ bí ara obìnrin ṣe máa ń béèrè ó lóun ò ní mọ ibi tó yẹ kóun yà sí òun ò ní mọ nǹkan tó yẹ kóun ṣe ó ní ìgbà mi gangan ilé ìdílé mi kó jẹ́ pé lónìí tó dé yẹn náà wọ́n tó máa pè pé kó tó wá lọ síbì kan. ìyá ọkọ tí ì in fact ọkọ tí ì fi ń rà ní gidigidi kan lójú méjèèjì
ilé ti wá sùn. Now she wants to feel like a woman. There is no man to satisfy her need. But ohun tó lè máa satisfy need ẹ̀ ó wà nínú ilé wọn bẹ́ẹ̀. Lọ́wọ́ ò pé kọ́nà kó o máa da gbogbo jákujàku yẹn síta tó fi máa lọ bọ́kùnrin kan níta kó o kó máa ṣe sílé. Bá ní àjẹ́kẹ́mi náà fọ̀rọ̀ yìí lọ ẹlòmíì o, I'm not sure. Ohun mo ṣe ní kí n pè yín kí n sọ fún yín. Ọkọ tí ò ráyè tí even Quran gan sọ fún wa pé ọkùnrin gbọ́dọ̀ máa satisfy ìyàwó ẹ̀. But in a situation whereby the man is not satisfying the woman, what is the woman supposed to do? Ṣé kó jáde ni àbí kó fàbùkù mọ́ ẹ lé kó rọra wà lébẹ̀ kó máa dọ́gbọ́n ara ẹ̀ ń bẹ̀? Ṣé ìmọ̀ kò fún yín ní a piece of advice? Kí obìnrin máa yan àlè àbí kó máa fẹ́ ọkọ káàkiri lẹ́yìn ọkọ tó fẹ́, Islam kọ̀ ẹ̀gbọ́n kan tí aya Al-Qur'an sọ ó ní innamal khamra wal maisir wal ansab wal azlam rijsun min ikhwan shaytan wa kana shaytanu li rabbihi kafura. Gbogbo nǹkan tí Ọlọ́run bá ti lòdì sí Al-Qur'an lòdì sí, Islam ní gbogbo wa gbọ́dọ̀ lòdì sí nítorí pé irinṣẹ́ èṣù ló jẹ́. Ṣó ti yé ṣe rí nǹkan tí mi kọ́ lè sọ mẹ́ ni pé sòfà tó yẹ sí pé ẹni yẹn ọkọ ẹ̀ ò kí ń sínlé ó dẹ̀ máa ń rò pé bóyá kóun jáde kóun lọ, ó dáa kéèyàn fẹ́ ìdí ara ẹ̀ sínú ilé ju pé kó lọ tàbùkù ara ẹ̀ níta lọ. Thank you. Ibi tá à ń lọ la dé ibi tá à ń lọ òun la dé. Èmi náà sọ fún kó bẹ́tà kó fẹ̀ sí ẹ̀mọ́ nílé ju pé kó lọ síta lọ. Bẹ́ẹ̀ni nǹkan tí mo tún wà láti sọ ni. Ṣé wá rí gbogbo sórí tí mo sọ fún yín látàrọ yìí sórí èmi àti yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣẹ́yìn mọ̀ kọ́kọ́ mi máa ń travel. Ẹ fẹ́ sọ fún mi wípé ẹ mọ̀ wípé ọkọ mi ló máa ń lọ lóṣù mẹ́ta tó máa dé tí mo máa celebrate mo máa dáná ní kitchen tó tún máa sọ fún mi pé wọ́n ti pọ̀. So ẹ mọ̀ wípé ọkọ mi ló máa ń ṣe gbogbo tí mo story tí mo sọ fún yẹn kò wọ́n kọ́ sí yẹn pọ́kọ mi ni. Ìjọ wo lẹ̀kọ́ yín dúró lé tó satisfy me as a woman. Òun lè mi ṣe sọ story yẹn so wá túmọ̀ sí wípé èmi àti yín lájọ màmá wa máa gé èmi ẹ̀ báyìí sí. So instead fún màmá lọ síta ló máa yìnbọn mi síta mo fi pé kí n máa yín sọ́dọ̀. Kí ni kan náà? Kí ló lè ṣe? Mo fẹ́ kí sí. Kí sí mi? Àwọn oṣù bíi láì ṣe tó àwọn ẹ̀ṣẹ̀. Ṣé rí gbogbo nǹkan tí mi dá láti sọ fún yín bó ṣe pé àmì náà ojú mi lè bí wọn bọ̀ something. But nígbà tọkọ mi ò kì í sí ilé lèmi ṣe wò wípé báwo ni mo ṣe máa ládùn mi rẹ̀ báwo mo ṣe máa ní yín létí mo tún máa sáré káàkiri báwo ni mo ṣe máa fọkà sí létí màá tún máa wá yan káàkiri nílùú. I mean you okay. Ẹ jẹ́ kẹ́ àwọn oṣù bíi láì ní ẹ̀ṣẹ̀ ìtọ́jú rẹ̀ jì irú ọ̀rọ̀ olè sọ yẹn ṣebí tí o bá sọ̀rọ̀ àbí tó bá kọrin tó ní ọ̀hún ò bá dùn ṣé bóun fún ó ń fún ti ara ẹ̀ gbọ́ irú ọ̀rọ̀ olè sọ lẹ́nu tí ó dùn pẹ́pẹ́sẹ́ kémi pẹ̀lú ẹ̀ kájọ máa wọlé kájọ máa ṣe wọlé wọlé ọ̀rọ̀ yìí ti yé mi ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí ni ó yà tó ní ẹ̀lẹ́ṣẹ̀ lọ́wọ́ kó sí gbogbo àwọn nǹkan tí ò tọ́ sí náà tí Islam wà lákà kí n máa mú ìyàwó ẹ̀gbọ́n mi ká máa jọ ṣe wọlé wọ̀de kí n fẹ́ káwọn èèyàn máa sọ pé. ẹ fi gbogbo tẹ̀sí mùsùlùmí ọwọ́ tẹ bá mùsùlùmí isn't it better kì í ṣe pẹ̀lú yín nígbà kí n bọ́ síta kí n máa lọ ṣe lọ. ẹ ṣe torí mi lè ṣe gbogbo irú nǹkan tẹ̀ ń ṣe yẹn ó ti wá yé mi. kí ló ṣe ìjọba ẹ máa bẹ̀rẹ̀ sí ní fẹ̀sìn máa dígbọ́ máa fi kẹ́wọ́ máa fi ṣe gbogbo kinní nìyẹn èmi ò láìkí ẹ o mi ò láìkí ẹ o bí ṣe wáyé mo ti wà in love pẹ̀lú yín. kí ni káwọn èèyàn máa sọ èèyàn wá sọ pé kí ni pẹ̀lú yín ká máa jọ ṣe wọlé wọ̀de ká máa ṣe gbá kan ẹ wá ń wá irọ́ ẹ ń lọ irọ́ lọ́rùn tó àṣeyìn gbogbo ní kọ́lé ṣẹlẹ̀ sí tẹ wá ń fi ọ̀rẹ́ yín ṣe àkàwé ẹ wá jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín láti ní lọ torí wọ́n ní má fokò mi dá ọ̀nà ọjọ́ kan ṣoṣo lèèyàn kan ẹ jẹ́ kò ní jẹ́ first and the last time tẹ máa ẹ fà sọ́rùn kan báyìí pẹ̀lú mi mọ́ kẹ́ ẹ lọ be careful ẹ má ẹ bá fi nǹkan báyìí lọ mi mọ́ ṣé ti gbọ́ ìjọ́kíjọ́ tí ẹ bá tún sọ àjíà ìjọ́kíjọ́ tí ẹ bá tún sọ máa jọ yín lójú. ní kíni ní kíni ọ̀ ní ọ̀rọ̀. kí ni gbogbo yẹn kí ni yẹn jà bẹ́ẹ̀ kí lè ṣe. kí ni nǹkan kí ni mo ṣe ni kí ni. ó ṣe wá mọ̀ pé èṣù gbé ní tó dẹ̀ bá yìí ṣùgbọ́n yìí. ẹ bá fún mi ní ìjà. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد kí ló dé kí ni mo gbà lọ́wọ́ yín gan tí mi ò sanwó kí ló dé tẹ́ fẹ́ mú mi ṣe Ọlọ́run kí ló dé Àjíà kí ló ṣẹlẹ̀ ha ṣe wá rí fún nǹkan tí ẹ ṣe
mo ti wá rí pé ẹ ti pin mí lẹ́mìí débi kan mo lè ti ṣetán láti kọjú sí i tí ẹ̀gbọ́n mi bá dé gbogbo nǹkan tí a ṣe pátá ni wọ́n máa gbọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn bí mo ṣe wá wò yín báyìí ẹ jáde kó nu yàrá mi. Monty, why was I dictates? You call him wristwatch. Ṣé tí Ọlọ́run bá ti ṣe tó fẹ́ ṣàánú yẹn ó máa ń dàbí ara rẹ̀ kí ní yọ̀pọ̀ ni mo kàn ń clean up. àwọn ọ̀rọ̀ ìdílé rẹ̀ wà lẹ̀ wọ́n aláǹtakùn wá wọ́n aláǹtakùn wá pọ̀ máa obi tí wọ́n ká sí aláǹtakùn tó ń rán àwọn níbi lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n kò tún dá lórí kí ni olówó bíi aago nínú air freshener aago ni kí ni bọ́dá mi tún fa aago ṣe nínú ilé ìtọ́jú lọ. bọ́dá mi owó aláǹtakùn ni mò ń pọ̀ kó lára lé mo ṣàdédé rí aago yìí ṣé kò ṣe aago yín ṣá. dúró ṣé kò jábọ̀. inú òun ò jẹ́ kó jábọ̀ owó aláǹtakùn ni mò ń pè níbẹ̀ mo ṣe electricity pé ó dàgbà dẹ́gbẹ́ ọkàn bíi aago wà bẹ́ẹ̀. o dẹ̀ ní nǹkan kan lára ẹ̀. àtọ̀. ṣòro wọn ní iye kan lábàá wọn kò ju mẹ́ta lọ ẹni bọ ìjàpá ti rẹ̀ ṣùgbọ́n náà iye kan èmi àtẹ ojú méjì lọ Mustapha àti Adamu ṣòro aago tó ní security lọ no spy camera and range ẹ̀dẹ̀ lọ́rùn kan ju kan tó lọ. aago yìí náà. Yes. In fact, tí kò bá tún record picture, anything tó bá ṣẹlẹ̀ nílé á tún record sound. Ó dẹ̀ lè record situation ọdún mẹ́jọ. Tí nǹkan kan dẹ̀ ní ṣe. So nǹkan tó ń ṣe ń bíbá ní àṣírí ni. ẹ̀yin gan tún lágbára díẹ̀ o ẹ nínú nǹkan tó tó bá inú ilé ẹ̀dẹ̀ ṣàlàyé fún mi. Ṣé o pé díẹ̀ wọn kan yóò tó? Dábàá síbẹ̀. Ok. Ẹ̀ka ṣe ní kò jẹ́ láàrin wa. Ẹ àti bọ́bẹ̀ dára kó má jà wá. mo ṣe mú àwọn ẹ̀fọ́ mi ní àwọn aṣàlàyé fún mi bẹ́ẹ̀. ó di kíjo kíjo dùgbẹ̀dùgbẹ̀ mi lọ́kẹ́. ẹ kàn dá mi jókòó ṣáàdì kìíní sùn kẹ̀ǹdúró kẹ̀ǹdúró kí la tún dúró ṣe bẹ́ẹ̀ sọ pé ti rí ẹni tó pa ọkọ mi ni ìyẹn lèmi ṣe torí ẹ̀wà ọ̀nà mi pọ̀ lé ní ọ̀gọ́ ọlọ́pàá I cannot just sit here and àbí kí lẹni mo wí sà. ṣe ti rí gbogbo àwọn tó wà involve ní ikú ọkọ yín gbogbo wọn láti apprehend. good very good ṣe rí nǹkan tẹ́mi tí ẹ máa ń rò nípa àwọn ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé bóyá wọn wà competent and we all know iṣẹ́ mọ̀ àwọn ọlọ́pàá Nàìjíríà nígbà míì bó ṣe máa ń ṣe tabaníká parọ́ àwọn náà tó wà kọ́ wa ní irú rọ́ọ̀tà máa pa and so on and so forth ṣe mọ̀ so many bad things but ṣe rí ìgbà tí mo bí tì yín ni mo rí wípé no ó dàbí pé èyí tún yàtọ̀. no everywhere ni everywhere ní Nàìjíríà nìkan ti yàtọ̀. iṣẹ́ yín ọ̀nà ara ni so now that you have found out who did it ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí fojú mi rí. ẹ fẹ́ rí àwọn tí wọ́n ṣe ikú pa ọkọ yín lágbára Ọlọ́run ẹ̀ máa rí wọn. Officer, sir, you are bringing in. Thank you very much. ojú tẹ fi ń wò wá ti tẹ́lẹ̀ iṣẹ́ ọlọ́pàá ti yàtọ̀ gan sí. Ọlọ́run akókó máa fún yín ṣe kò ní rẹ̀ yìí lágbára Ọlọ́run. láyé fi mí lẹ́jà mi ìlà kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá ẹ̀ẹ́dẹ́kú láéláé bá àgbàlagbà sílẹ̀ ìyá àgbàlagbà ìyá mi kò ní bàjẹ́ orí ẹ̀ wà bẹ́ẹ̀ gidi gan ìyá mi. Excuse me níbo lẹ tún ti ráwọn wèrè ṣé ẹ tún nọ́ọ̀sì àwọn wèrè níbí báyìí náà ni àbí wọ́n lọ rẹ́ǹtì wọn wá because I don't seem to know him ó dẹ̀ ń ṣe ó ká ọ sókè for who me. now madam ẹ ń claim pé ẹ mọ ara. I don't know him níbo mo ti mọ̀ ẹ́ rí. ìyá ni ẹ ti bẹ̀rẹ̀ sílẹ̀ dàgbé kí ló ṣe yín gan ẹ wá o èmi ti jábọ̀ o mo ti sọ̀rọ̀ gidi gan mo ti ṣe tape gidi gan ẹ mọ̀ ṣẹlẹ̀ ń sìn pé èmi àtàràbà lọ mú o ọ ti máa méjì ṣé èyí sì
ẹnà tó bá wọn ọlọ́pàá kọ́ lè ṣe kiri kọ́ lè fi mi sílẹ̀ kí n máa lọ lára àlàáfíà ẹ ti wèlé bẹ́ẹ̀. ẹ wo ó kàn pariwo lásán ni èmi ò mọ̀ rí o. èmi ìṣó. Adam tí mo rò pé bóyá tí bá débi màá rí Adam lèmi rò pé mo máa rí tí bá débi torí òun ló pọkọ mi tó dẹ̀ ṣojú mi. Adam lè fẹ́ rí. Okay. Ẹ̀rọ ti ń gbẹ́wé. bàbá náà mà ló tún já sí. gbogbo effort mi èké gbogbo èyí tí mo ti ṣe sẹ́yìn èyí tí mo wá ń ṣe lọ́wọ́ yìí bàbá ló já sí. ó jóyè olùṣì pátápátá ni. sórí Adam gan mi ò rò pé orí ẹ̀ burú tó yìí torí Éfà mi ò rò pé ṣe gbogbo wàhálà tí mò ń ṣe lórí Adam kó tó di pé Adam gbà tiẹ̀ ṣó wá rí olórí burúkú tí mò ń bá di yìí àmọ́ Ádámù ló yẹ kó máa pè torí tí ó bá kí n ṣe pé Ádámù tó jẹ́ báwo ni irú mi àbí ṣẹ̀ṣẹ̀ wọ̀ tán níbi ìgbà fún mi nígbà tó bá fi wọ̀ tó mú kọ̀ wọ́ inú yàrá ẹ̀ bí mo lè ṣe wọlé tẹ̀mí lórí pé mi wà lára ẹ̀ báyìí ṣé yóò sá èmi náà kọ́ sáré tú mi ìdílé mi náà ló débẹ̀ bí mo ṣe tú aṣọ báyìí ṣe ní àwùsùbí láì wọ́n ní kí ló ń ṣe kí ló ń jẹ bẹ́ẹ̀ wù mí mo bá bẹ̀rẹ̀ sí ní yí ni mò ń jó kó lè bá àríwájú kó rẹ́yìn kó rí pé gbogbo iṣẹ́ ẹbí wu ẹ̀ níṣẹ́ wà kó síbi tí ó ṣiṣẹ́ fún mo ní gbogbo bá ṣe lè mọ́ ṣe látòrí mi báyìí títí dé sálẹ̀ báyìí iṣẹ́ ni pé kó bẹ̀rẹ̀ lórí burúkú bá bẹ̀rẹ̀ sí ní dìrà mú ló ń dìdì mú ló ń di gbogbo ẹ̀ mú ló ń sọ pé kinní kan àwùsùbí láì alukuran ó wá fọ́ lọ́n búra fún mi pété gbọ́n bá dé òun máa sọ fẹ́ gbọ́n orí pété mi bá jẹ́ ó lẹ́gbọ́n òun máa dọ́sì ó lóun máa sọ fún gbogbo nǹkan tí yóò ṣe onílẹ̀yìn tó ti ráṣìírí mi tó ò ṣe àtúnṣe ṣèwà sọ fún gbólé ìṣiṣọ́ yìí Ádámù sọ. tó ti wá mọ gbogbo àṣírí ẹ̀ báyìí tó tún wá bọ́ra sí wúwo tó tún ní pé ó tún fi Kùránì búra pé òun máa tún sọ fẹ́ gbọ́n tó bá dé dájúdájú olórí burúkú ni ó máa jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ sí i irú èèyàn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ọmọ orí nǹkan tá a máa ṣe fún wọn. àwọn èèyàn mi wà ń gbòòrò. bẹ́ẹ̀ni Assalamu alaikum. alára ọmọ rẹ ní ìlú kẹjà ni. Yàrájì nǹkan tẹ́ fẹ́ kí n ṣe fún yín sí ni tí a bá yín padà. bẹ́ẹ̀ ni òrìṣò mo fẹ́ kó ṣe yẹn dáadáa gẹ́gẹ́ bí mo ṣe ròyìn ẹ̀ fọ́rẹ̀ mi. ṣé mo pé mi ò níṣẹ́ mi ti máa ń ṣe iṣẹ́ yìí àti bẹ́ẹ̀nu ẹ̀ gan sóyè yín bẹ́ẹ̀ ó kéré wájú Ọlọ́run gan sóyè yín bẹ́ẹ̀ ìyá ẹ mọ̀ ọ́n fẹ́ kí ẹ fọkàn yàrá yín bàjẹ́. kò sí wàhálà. ṣẹ́rí nǹkan wá fẹ́ béèrè lọ́wọ́ yín sí ni pé nínú ilé yín ẹni Adams yẹn máa bá ń bẹ̀. òun náà lè máa bá pẹ̀lú mi ẹ lè bẹ àbí mo parọ́ ni. irọ́ kọ́ o àwọn méjèèjì náà jọ máa ń wà nílé. tẹ bá ti wọlé tẹ bá ti rí pé òun tẹ ti rí pọkùnrin ni òun náà ni èmi àti ẹ̀ lájọ wà nílé. kò sí wàhálà ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ń sìn èmi ò ní picture mo ní picture rárá tí wọ́n ti wọlé mo ti wọlé yẹ ṣiṣẹ́ tí màá ṣe ìṣe ìjáde ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin gbọ̀ngàn ní ká máa fọ̀ ń bù ẹ wò aláàtì ẹ gbọ́dọ̀ dùn tó bá ti dùn ẹ kàn fún mi date máa ṣiṣẹ́ yẹn tó bá ti fún mi date èyí tó kù ó kéré gan Ọlọ́run gbọ́ kéré gidi gan Ọlọ́run Adams máa dẹ nílẹ̀ Ọlọ́run gbọ́. ọ̀rẹ́ mi ti sọ fún mi ó lẹ́yìn máa ń gúnyàn ẹni àwọn ni ó ní tẹ bá kí mọ́lẹ̀ máa gùn pa. ní máa gún ọ̀pá ni ìyá mi Ọlọ́run gbọ́ máa gún máa gún ó kè tí máa tó wá gún ṣé èyí tí máa gún gbogbo bọ́ọ̀dì máa gbogbo bọ́ọ̀dì ẹ̀ ó ti ṣe kí ni máa tó wá gún lórí tí máa ti gún ọ lórí yẹn kó lè jù ó máa kú dànù ni ìyá mi ẹ̀fọ́ ayé balẹ̀ ó kè ìjọ́ ọ̀lẹ́fẹ́ kì í ṣiṣẹ́ ẹ̀ gọ̀ǹgọ̀. ẹ jẹ́ ká ṣe ní 27. 27. ó máa wà ókè ń jọyìn. ṣe ní 27 yẹn ó ní reason tí mo ti fẹ́ ṣe lọ́jọ́ yẹn ọjọ́ birthday mi ni so mo dẹ̀ fẹ́ mú bànújẹ́ ayé mi kúrò lọ́jọ́ ìbí mi mi ìfẹ́ fi ojú mi rí mọ́ láyé so kó kúrò lọ́jọ́ yẹn tó jọjọ́ ìbí mi. ẹ kò sí wàhálà dàgbé mo níṣẹ́ kan 27 ìyá mi kì í ṣe ẹ fọlá yín balẹ̀ èmi ìṣó àṣejù sí fọlọ́ mi mo ń fọ́nbù láyé mo ń fọ́nbù mo ń ṣàṣetì máa jọ yín lójú
ẹ fọkàn ayé balẹ̀ adansi. àṣírí yóò ní tú àṣírí yóò ní ẹṣẹ gan ni o. èmi ìṣòro àṣetù sí ọ. ó sọ fún mi ó lè máa gun pa ni ó lè máa gun pa ni ẹ ṣé mo dúpẹ́ ẹṣẹ gan ni o. ó yá ilé yẹ ta ni mo ti wọlé ṣe díẹ̀. mo fẹ́ kó sọ anything orúkọ mi nìṣó balógun Filistini àkọ́bí Fáráò mo fẹ́ kó pa owó tó bá pa owó máa fi mí ìṣòfò lásán ni wà á ti sanwó ẹ̀mí fún mi. ẹ jọ sá ẹ má ṣe ẹ jọ. mo ti máa yín kínní wọn ra lẹ́kẹ̀jì ọ̀lẹ́gbọ̀n mo fẹ́ kó sanwó kan ara. ẹ wo mo ṣetán láti dánwò ẹni amount tó bá sọ fún ẹ jọ sá. kò sí owó tó lè sọ fún mi tó lè dẹ́ mi padà o ti gbowó ẹ̀mí ẹ̀ ti nà náà o yẹ kó cooperate pẹ̀lú mi kí n pa ẹ̀ ṣó yẹ bẹ́ẹ̀ kí ni gba balance mi. ẹ má pàdé sá. màá mọ̀ tí báwo tó fún yọ ẹ̀ máa nà kọ́fà I don't want to hear anything. mo ní bọ̀bọ̀ ìwà bá àwọn bàbá yìí mo ti wá ń pẹ́ jù báyìí náà. mo lẹ wá. ìyá mi àti wà lẹ́yìn àwọn ọ̀rẹ́ máa rí wá sí. ok dídé yìí. báwo dẹ̀ ni. màmá kò sí wàhálà ẹ lè kú láéláé ẹni tó bá ní kẹ́ kú aṣáájú yín kú Ọlọ́run gbọgbọ yẹn stọrọ nǹkan bá jọ lójú wàláì ṣẹrí á lé bàtà máa lé ajá sómi inú mi la já sí bàtà já sínú omi yẹn gan àyìnbọn fún gidi gan ni ajá mọ bẹ́ẹ̀. irọ́ ló pa Ọlọ́run ṣé kò ṣe omi tó wà lẹ́yìn. òun ìyá mi. kẹ máa yìnbọn fún gan tó bá bọ́ síbẹ̀ ó máa kú dànù. a máa kó gbogbo fámìlì ẹ̀ débẹ̀ tó bá kó sínú mi kò sẹ́ni tó máa escape ẹ̀. ṣé máa pé kò sẹ́ni tó máa wọnú omi yẹn tó máa escape fún ara ẹ̀ àwọn kan ló confam pé ó kú gangan fún ara ẹ̀ àtọwá yìnbọn. kẹlẹ́ mọ̀ pé àmú ṣeréṣeré ẹ ṣáà mú kọ́ mi èmi ìṣó agùnmátẹ̀ balógun Filistini àkọ́bí Fáráò àṣejù sí fún Ọlọ́run. apẹ́ fún mi kò sí wàhálà ṣé gan ni mo dúpẹ́. ìyá mi ẹni tó bá ń bá yín jà ẹ pè mí ẹni tó bá ní kẹ́ kú ẹ pè mí kí ẹ kọ́kọ́ sọ fún mi pé ẹ fẹ́ kú lásán ẹ pè mí màá bá yín kọ́kọ́ pa kóhun tó kú. ó ṣe gan ni evidence wà dà tó ní ìlú. kẹ́lẹ̀ confam pé iṣẹ́ tá a ṣe àmẹ́ evidence bá a máa ṣe this is evidence ṣe máa gbóhùn ẹ. ẹyà irọ́ ẹ̀yàn pé mo lè mọ̀ fún yín. balance ẹ lélẹ̀ mo fẹ́ kó wá mọ kíní kan ṣoṣo mọ̀ kó mọṣẹ́ ìjù mo fẹ́ kó mọ̀ wípé kò sí wàhálà tó bá ti ní ìdílé tó ṣàpè mí. nǹkan tí mo fi kó yín jẹ nìyẹn ìyá gidi lẹ́yìn èyí lẹ́kọ̀ọ́ máa pè ní ìyá àwọn boys mo fẹ́ ju ìkan ní àbẹ́tẹ̀ mi èyí máa fi jẹ ìyá àwọn boys later torí pé ẹwà ń bẹ orí yín wà mí orí yín dúró digbí síbẹ̀ ìyá mi ẹ̀ ní kú mọ́ ìyá mi ó ti ẹ̀ mọṣẹ́ ìjù. màṣáyé lágbo ẹ káwọn máa lọ. kò ní bàjẹ́ fún yín. ọ̀rẹ́ bàbá ẹ máa lọ rẹ máa lọ. ó ṣe àdá fún ẹ o. ọ̀rẹ́ tó ẹ ṣe. ẹ̀yin lẹ́rù wípé àwọn ọlọ́pàá ò mọṣẹ́ wọn ṣe ẹ̀yin lẹ́rù pé àwọn ṣe kí iṣẹ́ ti yàtọ̀ sí mi kò sí nǹkan kan tó rú wa lójúmọ́ gbogbo ń tẹrù pé bò gbogbo àyíníkè tẹ́ ń lò gbogbo ariwo tẹ́ wá pa tẹ́ ń brag níbí ẹrù pàwọn ọmọ nǹkan tá a ṣe ni we only decided to take our time láti sojú abẹ́kù we were stylishly monitoring you and pẹ̀lú expertise wa we got all the information that I need ṣótọ́ yín. ọ̀gá ilé ẹjọ́ kẹ èèyàn ọlọ́run ládàá èèyàn ọlọ́run níbẹ̀ ṣe rí yẹn ó máa foríjì mi a máa parí gbogbo ohun tó wà nílẹ̀ a máa yanjú ẹ̀ ń bí báyìí kò ní ìdíkà lọ sílé ẹjọ́ àbí ádámù báwo ni dáríjì ni mo fi ọlọ́pàá bẹ́ẹ̀. ọ̀gá ọlọ́pàá
fàlẹ̀ tí mo yà lájẹ àwọn kankan ní kírímínà ẹbí ò ṣe kírímínà ẹ̀rọ kan ṣẹlẹ̀ sí ni pé àwọn boys ọ̀rọ̀ respect ní gbọ̀ngbòrò àní pátí lẹ́yìn ọlọ́run gbọ́ kú mi ṣòkò mọ́lẹ́ ní ọ̀gọ́lọ́pàá. olórí burúkú ni bọ́ọ̀lù ṣe olórí burúkú ni ẹ ṣá. èmi. olórí burúkú ni bọ́ọ̀lù. ẹ bí bẹ̀rẹ̀ sí lẹ́jọ́. lẹ́kọ̀ọ́ ti sọ̀rọ̀ ẹ bí bẹ̀rẹ̀ bí ó ti jẹ̀rẹ̀ Adam mo fọlọ́ ọba bẹ̀rẹ̀ máa ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ olóṣì làwọn pípù yìí. ṣe rí èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti bá yẹn sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan ni màá kọ́ fàyọ̀ fún yín tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tó sọ pé látùsílímánà ìzámá kúńtà mọ́tẹ́dẹ̀rẹ̀ fàzúlímù yẹ́rìjọ́ ọkìbáwò ìlànàdà tànámù àìnáka wàlì mazlúmù mọ̀ntẹ́bìhùn yẹ́dẹ̀hún àlẹ́kẹ̀ wà áyínú láhì làmtánà ó ní má ṣe àbòsí tí o bá wà nípò agbára ó nítorí pé ẹni tó o ṣàbòsí fún kò láǹfààní láti lójú oorun nítorí pé gbogbo òru ọ̀gànjọ́ pátá ló fi ń sunkún sọ́lọ̀ lọ́rùn kò sì rọrùn fọ́lọ́run kó fẹni tó ṣe àbòsí sílẹ̀ kó má ràn lọ́wọ́ kó wá jẹ́ sí pé alábòsí ló máa ràn lọ́wọ́ ṣé wàá rí tí àbòsí tó balẹ̀ ayé ní dé ṣùgbọ́n èyí tó dùn mí jù tí mi ò ní fi forí jìn láyé àti lọ́run mo lè tẹ́ ẹ ṣe fún ẹ̀gbọ́n mi ẹ̀yin rán ẹ̀gbọ́n mi lọ sọ́run àrèmábọ̀ ẹ tún wá fẹ́ rán èmi náà lọ sọ́run àpàpàǹdodo lójú ìyá mi tó ṣì wà láyé abiyamọ dẹ̀ lẹ́yìn náà ẹ̀yin náà á gbìyànjú láti bímọ èmi ò ní nǹkan méjì tí mo fẹ́ sọ fún yín ju pé kí ọba tó ṣe ẹ̀dá yín kó dá yín lẹ́jọ́ bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ. ọ̀gbẹ́ni Adams tó strong gan o wàhálà ọlọ́run tó ń sìn máa sí gidi gan ó láìkí ẹ gidi gan èmi ìṣó mo pa mo máa kù tí bá pẹ́ tó bá dúkú máa tútù ẹ pa. Will you keep your mouth shut? Wá níbo ló rò pé wà? So ṣe ti gbọ́ ò madam àlejò bá yín rò a máa pàdé nílé ẹjọ́ tẹ bá déwájú adájọ́ kí máa lọ ṣàlàyé gbogbo ìtókù fún ṣe ti gbọ́. Officer. Sir. Get them out of here. ọlọ́pàá mo ní pàtí ní ilé ẹjọ́ náà. Mr. Adam ẹ lọ bá IPO lọ́fíìsì ẹ̀ a lè release gbogbo nǹkan yín tó wà lọ́dọ̀ ẹ̀ a release ẹ̀ fún yín let's sign gbogbo necessary document kẹ́ máa lọ́lé láyé àtàlàfíà. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run kò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ ṣe ẹ ṣe o. ọ̀gọ́lọ́pàá ẹ̀mọ̀ kọ́ta máa ṣe fún mi sí ni pé ẹ fi mí lẹ́sìn kí n máa lọ tó bá dálé máa padà wá fara. take it away. ìṣó èmi ìṣó. I am disappointed in you. lè débi bí lè halẹ̀ mọ́ wa ká ṣe gbá ká ṣàwo ẹ rò pé àmọ́ṣẹ́ wá ṣẹ́. kí ló fẹ́ sún yín débi tẹ́ máa pa ọkọ yín? ẹ tún wá ṣe tán ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ẹ̀sọ́ wá dọ̀dẹ̀ ẹ fẹ́ máa forí ẹrù pọ̀ dẹ̀ ní ẹ fẹ́ máa forí wa gbára wa bí ìgbà tẹ́ pé àmọ́ṣẹ́ yìí ẹrù pọ̀ ọlọ́pàá ò mọ́ṣẹ́ wọn ṣẹ́ ẹ tún rò pé àwọn ọlọ́pàá jàtìjàtì tẹ́ ẹ fowó bribe tó máa ṣekúṣe tẹ́ rò pé ẹ lè purọ́ fún. We know what we are doing. tó bá ti dé sí wọn wá mú yín lọ bá di next week ẹ lọ fojú bá ilé ẹjọ́ kẹ lọ clear ara yín bẹ̀ ẹ̀yà dojú tì ní ẹni. ẹ lọ sọ fẹ́ni tí ó mọ̀ pé ẹ̀san ń bẹ tó bá ṣe ní kọ̀rọ̀ àtúnṣe gbangba máma ṣe o kó má bá a fẹ́ mi wá o ẹni ká ẹrù lè ro tọ́ o ilẹ̀ tí máa ṣe rí hàn kó wá tán ẹ̀kọ́ máa ti fojú mú wọn kó wá tán máma ṣe o kó má bàjẹ́ bí tó máa ń bá wá tí kábàámọ̀ bẹ́nu pẹ́ kí ló ti ṣe sí ẹ wo ìgbẹ̀yìn o mo kí ẹ kú orí rẹ̀ pọ̀ mọ́ rí bọ̀ ẹ lọ sọ fẹ́ni tí ó mọ̀ pé ẹ̀san ń bẹ tó bá ṣe ní kọ̀rọ̀ àtúnṣe gbàngàn.